أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي بلغ رسالة ربه وأدى الأمانة ونصح الأمة وحذرنا عن البدع وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم. آمين. adúpẹ́ fún Ọlọ́run ọba yín Ọlọ́run ọba lógo atọ́rọ̀gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sahabihi wa sallam taslima. Gbogbo àwọn sàhábà wọn bá Ànábì fojú winá ẹ̀sìn ọlọ́mọsà yọ́nú sí wọn. Gbogbo àwọn ará ilé Ànábì, àwọn fámílì Ànábì ọlọ́mọsà bá yọ́nú sí wọn. Àwọn àfáà wa tí wọ́n kọ́ wa náà ní kéwú táfẹ́ rẹ̀ sí ma wá ọlọ́mọsà bá dúpẹ́ fún abá san wọ́n lẹ́san olóore. Wala la ilaha illa billah. Látòrí àfáà àgbà Sheikh Muhammadu Jamiu Al-Labibu Tajul Adab, bàbá alẹ́jí àgbà, bàbá wa àfáà àgbà Ntada, bàbá wa àgbà Gbádéguduma, bàbá alágbàjì, bàbá wa àgbà Lágége, kárùgbà náà lọ́n bẹ́ẹ̀ àfáà wa àgbà Sheikh Abdul Ganiy Abdullah ọlọ́mọsà yọ́nú sí ogun lápapọ̀ bẹ́ẹ̀. Ìgbà tó kúta jẹ́ albarka láti rẹ̀ bá Khalifatul Adabi yìí, bàbá wa àgbà Ntada lónìí, àwọn àfáà wa àgbà Lágòrò, bàbá wa àgbà àfáà wa Sheikh Kamaluddin Safiyullahi Kamaluddin, kárùgbà àfáà tó kúta jẹ́ albarka wọn lọ járí wọn pé wọlá Al-Qur'an wájú Ọlọ́run wọlá agbára rẹ̀ wọlá àánú rẹ̀. Ètò yín tó wà ní ètò àgbóyé Islam tí wọ́n wá sí ti gbọ́ wa ní gbogbo ọjọ́ jímà 8 to 9 PM Nigeria time. Inshallah bí tí wọ́n wá sí ti gbọ́ wa nù tá a máa ń gbọ́ onírànà wa àfáà wa lórí péjì wa ní My Naija latest Islamic lectures. Ọlọ́run dákun mọ́jọ bàjẹ́ lẹ́lẹ́yìn, iléeṣẹ́ Ọlọ́run dákun mọ́jọ dojú o. Ajímọ́tò Jamiu tọ́lọ́run fi ṣalágbàtẹ̀ gbogbo ẹ̀ náà ọlọ́mọsàbà dúpẹ́ fún wọn, báwa sanwó lẹ́sàn lórí mọ́dún wọn ládàá lọ́wọ́ Al-Qur'an wajjana wala ma sha Allah la quwwata illa billah. Wọ́n wá lílé ètò yìí ọlọ́mọsàbà ràn wọ́n lọ́wọ́ wala ma sha Allah la quwwata illa billah. Àfáà àgbà tá a gbé wá fún wa lónìí, àwọn náà ni àfáà àgbà al-alimul allam al-faqihul adib, bàbá wa nù Sheikh al-fadila, bàbá wa Alhaji Zakariya Salahuddin Abdussalam àbí àbọ̀lù tí mo gbà bàbá Alhaji Sheikh Zakariya Salahuddin Abdussalam. Gbogbo àyàn wọn ti ń pè wá láti àná àtijọ́ o yáà àfáà àgbà Sheikh Zakariya tá a máa ń gbádùn ni. Gbogbo tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá báwọn bá rí inú wọn máa ń dùn ni, ọ̀gbẹ̀rẹ̀ inú wọn máa ń dùn ni. Ṣẹ̀ríà ni wọ́n ṣe ní Cairo, àyílẹ̀ ọ̀gbọ́n bàbá ṣẹ̀ríà ni bàbá ṣe ní Cairo ní Egypt ní Asia nílọ́hún. Ọlọ́run dákun mọ́tò bá sọ̀lẹ́kùn àdùn rẹ̀ fún yín. Àfáà wa lè gbà lágbé wá fún wọn lónìí tí wọ́n bá yànnà ná ọ̀rọ̀ tí à ń pè ní ahkamu tayammumi fil islami, àwọn àdájọ́ tí ń bẹ fún àlùwàlá oníyèpẹ̀ nínú Islam. Bàbá yẹn sálámà sí jẹ́ kí gbogbo ilé gbọ́ wọ̀nyí náà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى
barakatu àfọwọ́ àgbà Sheikh Zakariya àwọn ni a ti gbọ́ tí wọ́n ti ṣe mọ̀kọ́dìmọ̀ fún wa tí wọ́n ti ṣe sálámà sí wa ọlọ́mọsàbà dúpẹ́ fún wọn kọ́ bá a san wọ́n ní ẹ̀san olórí o wọ́n lálẹ́ Qur'an wájú ọlọ́run lágbára rẹ̀ wala ma sha Allahu la quwwata illa billah ẹjẹ́ ta kákàká torí àsìkò ọjọ́ wọn máa lọ ọmọ wa lọ́wọ́ tán yẹn gbẹ bá fẹ́ pè wá nọ́mbà tẹ́ máa pè wá sínú +2347067436122 ẹ máa pè wá tó bá ti di 9 o'clock inshallah Nigeria time àwọn ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pè wá bó ti wá lónìí nínú ìgbà bẹ́ẹ̀ bàbá wa Sheikh Zakariya àwọn ìbéèrè kan ti wá sanwó sí wa tẹ́lẹ̀ before kí ọ̀rọ̀ ká tó wọnú ọ̀rọ̀ àlùwàlá oníyèpẹ̀ yìí ìbéèrè náà ni tá à ń pè ní al-amaimu àti jawrab àti khufu àti jabira n tá a bá ń pè ní al-amaimu ní láwàní jawrab òun là ń pè ní socks tá a máa ń wọ̀ sẹ́sẹ̀ ká tó wọ bàtà shoe àyùbẹ̀kọ́ ni jabira òun là ń pè ní blaster ẹbí yẹn bá légbò láti wọn máa ń lẹ̀ mọ́wọ́ àbí wọ́n lẹ̀ máa erí àbí egun tó bá rún tí wọ́n á dé nǹkan mọ́ tó wé ní kíláàsì tí wọ́n á sùn kámà òun là ń pè ní jàbírọ̀ kúfù ní bàtà aláwọ̀ tá a máa ń wọ̀ bẹ́ẹ̀ sí Nàìjíríà ti wà àmọ́ wà ń lẹ̀ Lárúbáwá níta wá fẹ́ bèrè sókí lórí ẹ̀ ni pé àwọn kí ni ìdájọ́ Islam sọ nípa ẹni tó wé láwàní tó sì fẹ́ sàlùwàlà tó wá níta púpọ̀ òun ní tú láwàní òun ẹni tí ọwọ́ sọ́ọ̀tì pẹ̀lú bàtà ṣù tó sì fẹ́ sọ̀rọ̀ àlá tó wá ní ìní bọ́ o bàtà ṣù nìkan mo lè bọ́ ìní bọ́ sọ́ọ̀tì ni kí ni Islam sọ ń pa ẹ̀ òní méjì ẹlẹ́kẹta kúfù táwí bàtà aláwọ̀ tá a náà wọlé lágbára yìí ǹjẹ́ ó tọ́ bẹ́ẹ̀ Islam sọ̀rọ̀ nípa rẹ̀ pa pé bàbá fẹ́ sàlùwàlá sáàlì fọwọ́ nù ní àbí dandan ní ká bọ̀ jàbírọ̀ náà tá a pè ní plásítà náà ẹ̀ tó bá wíńdì lọ́wọ́ àbí ní erí àbí lẹ́sẹ̀ táwọn alẹ́ plásítà yẹn mọ̀ kí ni ìdájọ́ Ìsìlámù sọ lórí ẹ̀ pẹ̀lú irú wọn báyìí tí wọ́n fẹ́ sàlùwàlá azzakumullah falyatafaddal mashkuran ma'juran min Allah. Bismillahir Rahmanir Rahim. Adúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọlọ́run kò wá ṣe àlékún ìkẹ́ àti ìgbẹ́ fún òṣìṣẹ́ sallallahu alayhi wa alihi wa sallam. Òun lọ́ọ̀ fìṣẹ̀rí àrùn. Ok. Ntí ó yá nínú tíra náà àti ìlànà wọn sọ. Allahu akbar. Ọlọ́run bá wá ṣe àlékún ìkẹ́ fún wa níbi. Sallallahu alayhi wa sallam. Àmín. Tẹ́gbẹ́ ní àmáyé. Naam. Àmáyé wù ní láwàní. Ok. Yẹ pé a máa ń tí ìsàlá wọ́n ní Nabi sallallahu alaihi wasallam masa al-àmáyé. Yàrá ìdàlẹ̀ òdu alábi sí kìíní ọ̀pá àmáyé mọ̀ ìgbà tí sáwàdà. Masaha al-ama'im. Masa al-àmáyé. Ọ̀pá ọmọọ̀sà al-khuffayn. Ok. Ó sì pa sọ́ọ̀sì rẹ̀ náà. ọfọmi sọ́wọ́ ọwọ́ àfihàn bí aṣọ fi bàtà aláwọ̀ tá a kọ́ lọ́fọ̀ yẹn ọfọwọ́ nù bẹ́ẹ̀ kì í ṣe bọ́ bọ́ láwà nínú owó bẹ́ẹ̀ ó sì fomi nù ó sì fọwọ́ sí báyìí ó sì dá padà báyìí náà láyé tú láwà nílẹ̀ ànábì náà sọ òun o. tó bá ti máa nábì ṣe òun ó wà jẹ́ àìsí fún mọ̀ láti ṣe. yẹn máa lè dọ̀rọ̀ rọ àwọn lè gẹ̀rẹ̀ dọ̀rọ̀ kí ni túmọ̀ yín máa lè dọ̀rọ̀ rà. bóyá ọwọ́ nínú àkàn lójú ṣé ni o àbúkọ̀ sí ẹ̀wù wọ́n tí wọ́n dáná ju ṣé ni o láàbà àṣà. ẹni tó wí láwà ní bí ẹ̀rù ń bà pé àti tún láwà ní ìwé yóò nira fún díẹ̀. yóò nira fún òun díẹ̀. wọ́n ní kóhùn kan fẹ́ pa lásán. òun kàn fi pa lásán bá a láyè fi. bí ọba tó wá nira náà. bí ọba tó nira náà kò lè ṣe. o lè fi bẹ́ẹ̀ kó fi lọ láwà ní rẹ̀ àkọ́kọ́ nù. bẹ́ẹ̀ ni ti kúfù náà. kúfù náà kúfù bàtàláwọ̀ kan ní. bàtàláwọ̀ náà. níbẹ̀ lárúbáwá tí a máa ń lò. a máa ń lò nígbà òtútù a máa ń lò nígbà tó bá wù wá. tá a bá ló bá ń ṣe o yóò ṣe láti wà náà jíjẹ tí wọ́n ń pa bẹ́ẹ̀ náà. kìyàsí rẹ̀ ìdí àní wọ́n fi wé sọ́ọ̀sì ní sọ́ọ̀sì sílẹ̀yà níbi. jáwọ́rọ̀ bùtá jáwọ́rọ̀ sílẹ̀yà níbi. ṣùgbọ́n kúfù yìí ń bẹ̀rẹ̀ yà náà ni. wọ́n wá fi sọ́ọ̀sì gbé kúfù gbé ìkan kan náà ni wọ́n jọra wọn. ẹni pé nígbàgbọ́dọ̀ náà wọ́n gbé àwọn májẹ̀mú wá fún sọ́ọ̀sì tiẹ̀. tí sọ́ọ̀sì dábàá pa ó gbọ́dọ̀ jẹun tó nípa. ní sọ́ọ̀sì tá a fẹ́ máa pa. ó gbọ́dọ̀ jẹun tó nípa ó jẹun tó fẹ́lẹ́. ó gbọ́dọ̀ nípa kọ́ mọ̀ fẹ́lẹ́. kò sì gbọ́dọ̀ lù. sọ́ọ̀sì ó gbọ́dọ̀ lù. bọ́ bá ti lu àlè panu. sọ gbọ́ báyìí o sọ́ọ̀sì irú yìí táwa ń lò Nàìjíríà. tó bá ti nípa. tí ò nípa òun. ọ̀wọ́ mù. bí a bá fẹ́ pè wá nọ́mbà lẹ́ pè sí ẹ̀dá kùntùrọ̀ Ọlọ́run kí n máa kí ọkàn mi fi máa wà mí tí bàbá wa sọ. tó bá ti lù kò wọ́n mọ́ bá. ok.
ṣé ọ fún ọ láyè ok ìdájọ́ tó rò pọ̀ mọ́ kúfù hmm, èyí òun awọ òun tá à ń pa òun hmm, ló rò pọ̀ mọ́ sọ́ọ̀kì táwa náà ń pààyàn yìí náà kí hmm, ìdájọ́ wọn ni pé kí ni o lèmọ́kì ok fẹ́ni tí ò tíráfù tó wà ní òdu ó lè ṣe kẹ́ni ó lè máa pa abẹ́ látàrọ̀ dalẹ̀ ẹni tí ò travel tó wà ní òdu tó wà ń lù ó lè máa pa abẹ́ látàrọ̀ dalẹ̀ ọ lẹ́tọ̀ọ́ kó máa pa abẹ́ látàrọ̀ dalẹ́ ó máa pa abẹ́. ok ó ti yé sìn now ẹni tí ó bá wá tíráfù now ṣeré àfoníjọ́ mẹ́ta tí ò bá ti dáràn adasul akibar kí ni tún kí ló ń jẹ́ adásùlẹ̀ akbar ẹ̀gbin ńláńlá orí ẹ̀gbin rẹ̀ ẹ̀gbin ńláńlá ẹ̀gbin tí máa ń mú yàn wẹ̀ jẹ́ nẹ́bà tí ò bá ti dáràn rẹ̀ ó fírì kó máa pa sọ́ọ̀sì rẹ̀ láàrin ọjọ́ mẹ́ta tó tó travel. àmọ́ ẹni tí bá ń bẹ ńlé ẹni bá ń bẹ́ ńlé náà látàárọ̀ tilẹ̀ sú ọ̀fun lòun tóun tiẹ̀ náà bá ti dáràn ìwẹ̀ jẹ́nẹ́bà tí máa ń fa ìwẹ̀ fún èèyàn ní jẹ́nẹ́bà lẹ́gbìn òun náà ti fi òun náà fírì. tó bá wá dára rẹ̀ tó bá dáràn rẹ̀ yóò bọ̀ ok tó bá ti wá bọ̀ báwọn o yóò lọ sí àlùwàlá títí sìn yóò lọ wẹ̀ tó bá sí àlùwàlá tó ń kọ́ yóò wá ju ọ̀padà kan mi. kejì ni pé jáwọ́rọ́ àgùntàn pé sọ́ọ̀sì yìí téèyàn bá wọ̀ náà tí ó lọ́jọ́ kan tí ó travel tí ó lè jẹ́ mẹ́ta tó bá travel ó gbọ́dọ̀ ṣe àlùwàlá sí lákòókò ok ó gbọ́dọ̀ ṣe àlùwàlá tí ó complete náà. lápèjúwe nígbà tí yàn fẹ́ lọ jímọ̀ ní ìbẹ̀rẹ̀ jímọ̀ ó ti wá sàlọ̀ ńlé láyé tí ìwọ sọ́ọ̀sì láti wọ sọ́ọ̀sì. ọwọ́ débẹ̀ àlọ́ aláwájá ọwọ́ ó ti wá ìgbà tó sàlọ̀ látọ̀ láti wọ sọ́ọ̀sì ó wá wọ sọ́ọ̀sì tán ìgbà tó sàlọ̀ látọ̀ ó wá wọ sọ́ọ̀sì wọ sọ́ọ̀sì náà báyìí dé wọn lọ mọ́ọ̀sì àlọ́ aláwájá tó bá ti mú àlùwàlá rẹ̀ jábà nǹkan ọ fún wa ní freedom pé kí ni o ká máa pa sọ́ọ̀sì yẹn lọ. kọ́mọ wulẹ̀ bọ́ ọmọ nígbà tó ti lálù alákàtẹ́lẹ̀ alájá nù àmọ́ mo sẹ̀ jí lójú oorun mọ́ wọ látàná mo wọ́ sùn. èdè bá ń tẹ́rù náà fún mi jẹ́mẹ́ ayé yìí o Allahu akbar kámẹ́rà. àjẹbí rọ̀ now ó ní blaster now a máa ń lò nígbà nira ni kìbẹ̀ni arábá nẹni máa ń lò wúndì ok tara ó dé sìn wọn wá fi gbójú egbò mọ́lá ok lórí bẹ́ẹ̀ ṣe àfahàn kó pa òkè rẹ̀ kọ́mọ̀ wulẹ̀ tí wọ́n torí ìnira pé àtọ̀rọ̀rat kọjá ìkọ̀dàrí ha. àdọ̀rọ̀rátú ní kọ́dàrí ha. ẹ̀dá pẹ̀lú tí ń pè wá kọ́ọ̀lù kù báyìí nísìnyí tó kù dábà fífi wá nísìnyí ó kù almost bí 35 minutes torí ọlọ́run mo gbádùn yín púpọ̀ torí ọlọ́run bàbá mi gbádùn yín. àjẹ àdọ̀rọ̀rat kọjá ìkọ̀dàrí ha. ok sir. bí ìnira bá sì wá láti máa ń wá oògùn fún ìnira. irú ẹni tó wá ń ta ní lẹ́sẹ̀ tí ò rà tí ẹni tó bá sí egbò ń ó súnmọ́ kó tún lékún nira fún un sílẹ̀ àfaramọ́ fún ní rọ́ọ̀sọ̀ wọ́n fojú fún tọ̀ kọ́ máa pa òkè sọ́ọ̀sì. kọ́kàrà fún mi pa orí ẹsẹ̀ orí blaster yẹn kọ́ fọwọ́ pa àbórí bandage yẹn kọ́ fọwọ́ pa kọ́ńbà tó wá lékún ìnira míì èyí tó gbégbé ni o ṣẹ̀rí àlọ́wọ́ ọba dínú sọ̀rọ̀ kìí sí ẹ̀sìn tó gbé ìnira dání náà wà. ànábì sì kọ́ alẹ́ kọ́ nígbà kankan wa. sallallahu alayhi wa alihi wa ashabihi wa sallam. àfáà Sheikh Zakariya ọlọ́mọsàbà dúpẹ́ fún yín ọlọ́ba àṣàn ní ẹ̀sán olórí èsì láti gbọ́ yìí o ní ẹ̀ bá gbé lọ́wọ́ ní ó kó nira bọ́ ni kò kó nira bọ́ ni Islam ní o lè fọwọ́ pa lórí ìlera tó ní tù àdó aláàrò sì bàjẹ́ ẹ̀rí kìíní kan lẹ́ẹ̀kan nígbà tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa jáwọ́rọ̀ nípa ti sọ́ọ̀sì àbí ẹ̀kọ́ ni ẹ lọ gbọ́dọ̀ ti sàlùwàlá kan tẹ́lẹ̀ ọgbọ́dọ̀ ti sàlùwàlá síwájú ọwá já lọ́wọ́ fẹ́ tún mi sí tó bá sàlùwàlá síwájú kó tó di pé àwọn àwọn ẹjọ́ ti wọ sọ́ọ̀sì wọ́n ti wá wọ sọ́ọ̀sì yẹn tí wọ́n ń bá ṣàní lọ. ṣé irú rẹ̀ náà láwàá lò fún láwàní náà ni. láwàní wá wà fún pínpín ní o kò ní ìdí pé ẹsẹ̀ alákan síwájú ẹsẹ̀ alákan síwájú. òun tiẹ̀ ó já ìsìkẹ́ pa bíi ẹ̀sìn ọjà ìgbàjà ìsìn ó tọ́ kéèyàn pa láì ṣe pé ó sàrà láì ní kò sí. ok ìyọ̀bá máa ń lálù àlá tẹ́lẹ̀ kọjá kọ̀ọ̀kan náà nù kówé láwàní kó sì rọra pa ẹ̀yin gbà ní ẹ láwà nílẹ̀ lómi àní àmọ́ dé fìlà yìí náà dà ìfẹ́ sí fìlà mi ni. ń dàbà lè fọkà wọn ní khumar. now kí lẹ́yìn pẹ̀lú khumar. khumar ìdí yẹn máa fi ń lérí ìdí yẹn fi ń borí. kọ́dà àtàwọn obìnrin gan. òun náà tọ́
láti pa tiwọn náà gẹ́gẹ́ bí àmọ́ ìmọ̀ ti tọ́ ní ìjáàbù dání ìjáàbù ọmọ tí máa ń lo ìjáàbù yẹn kóbìnrin ọmọ sì rí rẹ́lẹ̀ kí wọ́n sì rẹ̀ bó ti rọra mú mi náà kó sì ọlá pé ìfẹ́ káwọn èèyàn rí ni o kó sì rọra fi anu orí báyìí láì ìsàlùwà lákàn tẹ́lẹ̀ ọmọ ìdá kíyàn gbẹ́sì yé o àmọ́ àwọn àjàkẹ́tẹ́ kí Zakari ìyá ọmọdé bá dúpẹ́ fún yín mo fún wa lẹ́ẹ̀kan mo ní sẹ́rí àgbà bá ṣe ní Cairo ọlọ́mọdé bá san ilé ẹ̀sán lórí ọlá masha Allah la quwwata illa billah mo gbádùn yìí báwọn ẹ wá já wa lọ bí tá à ń lọ gẹ́gẹ́ bàbá wa kí ni wọ́n ń pè ní táyà mọ́mù gẹ́gẹ́ àtàyà mọ́mù àlùwà ló ń yẹ pẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ náà. التيمم لغة بمعنى القصد والتوجه إلى الله القصد والتوجه إلى الله بمعنى àdìsọ́kàn àti ìdúdúkọ Ọlọ́run Ọba. ìmọ̀ni àlùwà ló ń yẹ pẹ̀ o àdìsọ́kàn wọ́n ń pè bẹ́ẹ̀ àti fèsì Ọlọ́run ok bàtà wọn sọ nǹkan dédé nu dédé nìyẹn náà wọn á jẹ tàrífù rẹ̀ náà wọn ń tẹ̀yà mọ́ nǹkan o wọn ní التيمم القصد والتيمم إلى صعيد طاهر ìdá sọ̀rìndín طاهر tọ̀hìrì náà ká dàdí sọ́kàn ká lè dojúkọ kí ni o ká dojúkọ Ọlọ́run Ọba lára kí ni o láti mára láti di ìran ìpè tó mọ́ ìran ìpẹ̀ tó mọ́ ìran ìpè tó mọ́ ok ẹni níran ìpè ó lè jẹ́ ilẹ̀ amọ̀ ó lè jẹ́ ilẹ̀ òkúta ok ó lè jẹ́ ilẹ̀ àpáta ok tó bá jọ mọ́ ìran tí ń jáde nínú rẹ̀ ilẹ̀ ló ti jáde sọ̀rìndín tọ̀hìrì tó sì mọ́ tó sì mọ́ ìwà ń ṣe ó ti ṣe ń sìn náà dáńpé ní kí o dáńpé ní ẹ̀yàmú ìwá ni o Náà. àmọ́ wá ń ṣe ok bóò ni kí ni ìdájọ́ rẹ̀ ní náà ṣẹ̀ríà náà gbádùn yìí báwọn. ìdájọ́ tẹ́yàmú nǹkan o wájìbù ní ọ̀rọ̀ yẹn tí o ṣe o ìndà ádámù lè mọ́ ìdá ádámù lè má ádámù lè mọ́ nígbà tí ìwà rẹ̀. bíyàn bá rú mi nìyẹn máa àwọn fẹ́ àmọ́ wájẹ́dà lè mọ́ wàlákìn kò lágbára láti má lè hà kò lágbára kọ́dúrù lórí lílò rẹ̀ sí fún un bóyá Oorun. ọwọ́ àmọ́rí ó rú mi lóró mi àmọ́ kò lè lò ó kò lè lò. bóyá bí kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ti wí nìsín. ẹ o àbí kò tiẹ̀ rí rárá àbúrò mi tí ò tó mungkin bẹ ádámù jẹ́ wájàdá ádámù mọ́yẹ kí ìgbàlùmọ́ orí tí ò lè tó láti sàrànlá àbí kí ẹ̀ bóyá ògbẹ́ngbẹ́ ajá ògbẹ́ngbẹ́ ẹranko ògbẹ́ngbẹ́ èèyàn ok jíǹsì tí ó fi wá di pé èèyàn fi wá lálàsí ara rẹ̀ lébi wá kú lébi wá kó sí ìrìnlẹ́ra o já ìsìn kọ́ o kó sì fẹ́ àmọ́mù ohun mi ò ń tiẹ̀. ń bọ̀ wá ògbẹ́ngbẹ́ ajá ògbẹ́ngbẹ́ ẹranko ń gbé ẹranko kan ń gbé ẹranko kan ẹranko kan a sì rú mi ńlẹ̀ a sì ní a sì fẹ́ sàlù àlá ìgbésàdá ká fún ẹranko lómi ń. lómi orí dáadáa yìí ká ti sàrà wọn. àdínú yìí sọ. àdínú yóò sẹ̀rọ̀ ní ẹ̀sìn ọ̀rọ̀ lẹ́wìn o ká fẹ́ ẹranko lómi òun ní Ìsìlámù fẹ́ ká sí kó tó di páwa sọ páwa lálẹ́ fi ṣe àlùwàlá bàbá wa sẹ́kù láti sàlùwàlá bí bàbá wa sẹ́kù máa ká wá sàlà lọ yẹ pẹ̀ aládùn gbogbo ran ìgbẹ́ sí ok hukumu rẹ̀ bíbí ayé hukumu rẹ̀ hukumu rẹ̀ o ọ̀nà yẹn ni o. inda adami wujudil ma'i nígbà tàbí àti lómi rẹ̀ ọlọ́mọ sábà dúpẹ́ fún yín wọn lálẹ́ kọ́ àánú lọ́wọ́ jẹ́ ọlọ́run ọlá máa ń ṣe àlọ́ ọ̀dà kó wáta illa billah. àti gbọ́ tá à ń pè ní àlùwàlá àlùwàlá ń yèpẹ̀ òun ni ìmára pẹ̀lú gbogbo tí ń jẹ́ ìran tó bá jáde láti inú lẹ́ẹ̀lẹ̀ tó sì mọ̀ àyíbẹ̀ tí kọ́kọ́ yìí ẹ sì jóyè wa pé ìdájọ́ rẹ̀ ni pé dáadáa ni ká sí tá a bá ti rí omi abáṣe ẹ̀rú mi gan àmọ́ kò lè tó wa abáṣe ẹ̀rú mi ó lè tó a máa rí nǹkan náà àwọn dábà táwọn ẹranko tó ní bùkátà sómi yẹn tó yẹ pé bí ọba rómi lásìkò yẹn ó lè kú ká gbómi yẹn fún kí ó lọ lè mú bàbá wa mú tán káwa máa fi yèpẹ̀ ṣe àlùwàlá tiwa abẹ́kọ̀ọ́ tẹ́kọ́ adẹ́kọ̀ọ́ yìí ọlọ́mọ sábà dúpẹ́ fún yín wọ́n lálẹ́ kọ̀ọ̀rọ̀ àlùwà jọ̀rọ̀ bàbá kó tó ní bá àwọn lọ síbi àwọn ọ̀ràn tí ń bẹ níbi àlọ́lọ́ yèpẹ̀ yìí wọ́n fẹ́ kẹ́ ẹ sọ báwo gan-an là á sì máa ń sàlọ̀ lẹ́yìn ìpẹ́ fún wa. kèfì yàtọ̀ ha. kéfì ìyàtú tàyà mọ̀ mi. bóòlù àti wọn sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ọ̀la ilé pẹ̀lú kí ni o nǹkan kan ní fẹ́ pé wọ́n ní sallallahu alaihi wa alihi wa sallam. dọ́rọ̀dọ́rọ̀ yàtọ̀ yìí lápá yóò fọwọ́ lù lẹ́lẹ̀ báyìí. ok ilẹ̀ àbí iyẹ̀pẹ̀ tó gbé síwájú náà iyẹ̀pẹ̀ tó gbé síwájú iyẹ̀pẹ̀ ta lọ́ mọ́ yẹn. yóò fọwọ́ lù. ok tó bá ti á fọwọ́ lù lẹ́lẹ̀ ọ̀hún báwọn yóò wà fẹ́ látẹ̀gbọ́n báyìí. ok
yóò fàtẹ́gùn sí yóò fi ọkọ̀ yẹ̀pẹ̀ náà bá yóò fẹ́ yẹ̀pẹ̀ bẹ̀ yóò kú. fẹ́ yẹ̀pẹ̀ rẹ̀ kúrò. ok ìdí bá sùn wá ti á fẹ́ kó báyìí dé ṣe mọ̀ pé àníyàn ti kọ́ wáyé ná bẹ́ẹ̀ni lẹ́pẹ̀ ní àníyàn ìmáàna alkọ́sù ok ìtàlẹ̀ sókàn tá a fẹ́ sí lẹ́pẹ̀ ní àníyàn níta wá fẹ́ ṣe yìí o ìdí sìn níta wá fẹ́ ṣe yìí o ajílá ní ẹ̀síwájú ìyá fẹ́ sábà láńkọ́ o ìyẹn fọ́ olùlẹ̀ lẹ́ẹ̀mejì yóò fọ́ olùlẹ̀ báyìí èmi mọ́ kó fọ́ olùlẹ̀ lẹ́ẹ̀mejì àkọ́kọ́ ọ̀nà ọ̀kẹ́dẹ́ yìí súnà ni pé mọ̀jú wọ́n bá ti fọ́ ọ̀nà báyìí wá tí ó àká ok ok wọ́n lè báyìí now wá pàdé báyìí ó pàdé kò fọwọ́ yóò fẹ́ yẹ̀pẹ̀ ń kó mẹ́ tọ́ ó bá ti á fẹ́ kó mẹ́ nǹkan o àkọ́kọ́ mẹ́ ní títí ni o yá musalawadi yóò wá sí kí ni ìyáde yóò wẹ ojú rẹ̀ yóò wá fọ́ òun lójú òun yóò fọwọ́ nù ojú níbi lúlù tó kọ́kọ́ lulù lákọ̀ọ́kọ́ òun ok yóò fọwọ́ nù ìdí báyìí lẹ́sìn ok ó ti yé now tó bá tá a fẹ́ ṣe níbi ẹlẹ́ẹ̀kejì tàbí ní súnà nù kò sínú bẹ́ẹ̀ ó ni tún wá sí báyìí bẹ́ẹ̀ wá sí báyìí nǹkan ò sí kí ni o tó wà mú láti ọwọ́ báyìí ok ó ti yé níbi báyìí ẹ̀yin wọ́n rí dáadáa ẹ bá náwó sí àyè níbi báyìí ẹlẹ́ẹ̀kejì náà ok ó kàn wá sí báyìí ní ìjọ ọwọ́ wọn gbọ́dọ̀ jánu ìjà ọwọ́ wọn gbọ́dọ̀ jákùlá wa ìjà ok ó ti yé sí wọ́n ti báyìí di wọ́n ti parí báyìí sàlámù àlè yóò tó fọwọ́ lulẹ̀ kẹta ìgbẹ́ lẹ́ẹ̀kẹta mọ́ onífúlò lè máa ee àlùwà bẹ́ẹ̀ àwọn kékeré bá níbi àlùwà lọ yé pẹ̀ tuntun wà pé nǹkan méjì péré náà ló sì méjì náà yóò fọ àfọ ọ̀nà rẹ̀ lákọ̀ọ́kọ́ báyìí lákòókò ọ̀nà yẹn létà sí wọn ọ̀rọ̀ yẹn àwọn afẹ́ ìpè yẹn kó mẹ́ bẹ́ẹ̀ bá a ti wá mú ọwọ́ hàn níyà ní oye àwọn àfihàn wájú wa báyìí bẹ́ẹ̀ bá a ti máa ń nà bí àlọ́ láwọn náà bẹ́ẹ̀ o á nà àná bá a ti wá nà tán a tún wá lẹ á tún fi nalẹ̀ báyọ̀ súnà lè tá yọ a bá wù wá súnà ok tó bá wù ẹyọ kan náà tá a ti a lákọ̀ọ́kọ́ lè fi nu ojú náà láti fi láti lọ́wọ́ máa fi nu àwọ̀ náà apá sàlámù àlè fún òun pa nílẹ̀ nù bàbá àgbà sí Zakari ọlọ́wọ́ ní dààmú ilẹ̀ ẹni bá ti kú là máa parọ́ mọ́ bàbá àwọn àgbà Sheikh Al-Alim Al-Allama bàbá àwọn àgbà national missioner fún gbogbo àwọn Ansarul Islam àfáwọn àgbà Murshid al-Aam ní Jama'ati Ansarul Islam fún Sheikh Abdul Mumin Ayara níjọ́ ọdún kan bẹ tó lọ hajj wọ́n wá dé wọ́n fún wọn làbárì ní Ansarul Islam níjọ́ jimá bí lọ́jọ́ rẹ̀ náà wọ́n bá wa sọ̀rọ̀ tán sì náà lẹ́kọ̀ọ́ fún wa wọ́n ju ìwà pé yẹ́ wọ́n kálukú ló lè máa ń pa ẹ̀sìn yóò ẹni ọlọ́run bá kẹ́ńgbà táwọn adé hajj yóò gba wa náà ní aláwọ̀ wa náà ní ọwọ́ mi kò wá ọdún wa fẹ́ sọ̀rọ̀ lọ yé pẹ̀ wọ́n lọ́wọ́ kó yé pẹ̀jọ bá mú ọwọ́ akọ́ bù díẹ̀ ọkọ̀ fọ́ báyìí ó tó bù díẹ̀ tó yọ ọ́nù ó tún fi yé pẹ̀ fẹ́ mọ́ là aláàjì ìdílé ń ṣe ó ní àwọn ìjọba lẹ́yìn yé pẹ̀ ní kò lé tó bá wọn ní bàbá ti sàlàyé fún wa yìí ọlọ́run tàbá dúpẹ́ fún yín wọ́n lálùkọ́ á níwájú ọlọ́run wọ́n lá masha Allah la quwwata illa billah bàbá wa ìbéèrè mi tún wá ní kó tó di pàtó máa bá àmọ̀ tẹ̀síwájú lábẹ́ pé kéfì yàtọ̀ tẹ̀yà mọ̀ mi bá a ti máa ṣe àlùwà lọ yẹ̀pẹ̀ yẹn òun ni pé ṣé ààbù yẹ̀pẹ̀ láti ta wọnú lé ní abá kàníṣà dídí lu àwọn yẹ̀pẹ̀ tó kàn wá ń ta pé mo kàn wá ń ta mo sì mọ àgbà bí ìmọ̀ fẹ́ kẹsàn láyé bẹ́ẹ̀ ni àmì àyẹ̀kọ̀. yẹ̀pẹ̀ tó bá wà ń ta ó sì sìn níwọ̀nba yẹ̀pẹ̀ náà tó ní ká bu wọlé. ok onídìíká jẹ́ àbú yẹ̀pẹ̀ wọlé ok ó sì sìn wá ti yaba ti lò ń ta wọn náà ká lọ kírun lẹ́yìn náà. kì í ṣe bá wa kó ìpẹ̀jọ́ ẹni tó bá rẹ̀ tó bá bu jẹ́ wọlé ńkọ́. ìwọ̀n tó bá rí pé òun fẹ́ tó ta o ó bu wọlé o ṣẹ̀yà náà ta kù kò sí ìbára nísìnyí ìgbéraga mo fi wọlé kí wọ́n á sínú ilé nì ṣẹ̀yà ò ta kù ọ̀kú láti jẹ́ ẹ̀nà ìfẹ́. wọ́n tó bá wà lóde gan tó bá rí pé ìpẹ́ ń bẹ ní kọ̀rọ̀ yàrá ẹ̀ náà lóògùn náà kó mọ̀ lórí ẹ̀ náà lásìkò ní kíkẹ́ sí tẹ̀ nǹkan kí ẹgbẹ́ pọ̀ kọ́ láǹsọ̀ bó láti fọwọ́ lulẹ̀ kó ní ìrìn àyè pẹ̀lú lẹ́lẹ̀ ìlàwà ìlú àdìkórí ìrìn àyè pẹ̀lú lẹ́lẹ̀. ẹjọ́ yìí wọlé ẹ̀ka pé ẹni oníran ẹni gbogbo tó máa jẹ́ àti máa ń jẹ́ yẹ̀pẹ̀. ń jẹ́ràn yẹ̀pẹ̀. nínú yàrá ta wá rẹ̀ ń kó. yàrá tẹ̀ rẹ̀. ààrẹ kan ní àwọn yẹ̀pẹ̀ lòun náà. sìmẹ́ǹtì yẹn lẹ́ni sìmẹ́ǹtì náà lè gbọ́ lé tí ò sí ìwẹ̀ kankan bẹ́ẹ̀. ìtò wà mẹ́. báwa kọ́ mọ̀ sí ìpè mẹ́ náà tí ó jẹ́ pé símẹ́ǹtì náà tí ń dẹ́ gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. tí ń dẹ́ fà á yàrá yẹ̀pẹ̀ símẹ́ǹtì náà. yẹ̀pẹ̀ tí símẹ́ǹtì tá a rẹ̀ tí ń dẹ́ gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. yàrá yẹ̀pẹ̀ lọ́wọ́ náà ń dẹ́ fà á lásìkò ní ká lo. káwọ́ ọmọ wa lọ ta àti wọn kúrò yẹ̀pẹ̀ dọ̀tí wọlé
sìmẹ́ǹtì tẹ ẹrẹ́ tí ń dẹ̀wọ̀n náà tí ń dẹ̀wọ̀n náà ìran ìpẹ́ òun náà sọ́yìdì ń tọ́ ẹ̀. kò gbọ́ lé báyìí náà ọ̀sán rárá náà. bẹ́ẹ̀ ni ó láti kó jẹ́ yanrìn ní àmọ́ náà wọ́n ẹni tí ìran yìí tó bá ti rí sàrámà ní. kọ́dà bí ògàn náà ok ìgànnà tí wọ́n bá rẹ́ ìgànnà tí wọ́n bá rẹ́ àbí ìgànnà alámọ̀dá mọ́ lóde gbúgbí nǹkan ò àti kí ni o jẹ́ àìsí kàṣí kí ni o. wọ́n bá rẹ́ kọ́ wọ́n rẹ́ pẹ̀lú sìmẹ́ǹtì gbọ́. ìjàmbá ti wá tí wọ́n bá rẹ́ ó wà jẹ́ àìsí kàṣí méjì ìgbé ìdán bá kùn lọ́dà nígbà tí wọ́n àwọn tàbí èyí tán bá rẹ́ ọ̀kí tí wọ́n wà jáìsì. ọ̀tọ̀ ìdán bá rẹ́ ìgbé ìrìnà ìgbéré òun náà ìran yẹpẹ yìí. ilé tí wọ́n bá rẹ́ ọ̀tọ̀ lára ògiri ilé nìsín ọ̀tọ̀ kí ẹ wá gbówó lé kó ló sọ̀rọ̀ lọ́n yẹ̀pẹ̀ ṣẹ̀yà sílámù ọ̀tá kúlẹ̀ fífa tá bá wá kùn kọ́ tá kùn lọ́dà ńkọ́ àwọn àfa àtakò torí pé wọ́n ti kùn báwọn ok yẹ̀pẹ̀ kọ́ lọ́dà. ọlọ́mọ sábà dúpẹ́ fún yín ọba àṣà yín ní ẹ̀san olóore wọ́n yà kùnrin àwọn ọjọ́ olóhùn wọ́n masha Allahu la quwwata illa billah. bákan náà bàbá wa ọ̀dà yẹn àwọn ti gbọ́ pé yẹ̀pẹ̀ ẹ wá sa òkúta yẹn gí òkúta yàn ká ṣàjọ wọn ẹ bá ń gbókúta láláwọn wá kí n wá gbó lé pé wọn fẹ́ fi ṣàlùwàlá ṣé èyí wọn náà ọwọ́ wọlé àbẹ́ wọlé. òkúta láláwọn náà nínú sọ́yìdì ń tọ́ ìjọba lọ tàrífù báwọn sọ́yìdì máa nà dictionary àníwá nǹkan lẹ́lẹ̀ tó jẹ́ yẹ̀pẹ̀ kò bá jẹ́ onírànran nǹkan lẹ́lẹ̀ kò bá jẹ́ amọ̀ ni kò bá jẹ́ òkúta ni kò bá jẹ́ nǹkan mìíràn ni kò bá jẹ́ hajar ṣùgbọ́n kí ni nǹkan ò ń dà wá ìran yẹ̀pẹ̀ ni. tútù òkúta náà ó náà wọlé òkúta yẹn gí ni o òkúta tí ò yẹn gí ni o bá jẹ́ òkúta ńkọ́ ò àti ṣe ẹ̀yà mọ̀. bá a jẹ́ ẹ̀kọ́ lájọ́ àwọn tóbi tó ẹ̀kọ́ kan láti rí nǹkan sáà lè gbọ́ lọ́yọ̀ kan náà. tọ́ bá ti gbọ́ wa méjì. ok fajazakumullahu kulla khair ọlọ́mọ́sàbá dúpẹ́ fún yín wala la ilaha illallah wala ma sha Allahu la quwwata. afáwà tá à ń gbóhùn látàárọ̀ ni tá à ń ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa nípa àgbàlọ́ oníyèpẹ̀ nínú Islam. àwọn náà ni afáwà Sheikh Sahibul Fadila wal Jalala Alhaji Zakariya Salahuddin Abdussalam ọlọ́mọ́sàbá yín pẹ́ fáwọn ọmọ tó náà bá fẹ́ pẹ̀ bá wọn ní jáìs ẹgbẹ́ jáìsì wọn náà ni wọ́n rí pítẹ̀ láti ẹ̀ka wọn jáìsì ọlọ́run dákun mọ́ pa lẹ́yìn láíláí ọlọ́run Kùránì wájú ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ìbéèrè wa bákan náà láti sọ wọ́n sọ wa ẹni tẹ́ fẹ́ pé wa àsìkò súnmọ́ tẹ́ máa pè wọlé báyìí o àkóbá ti tọ́ àsìkò oúnjẹ gbọ́. ìbéèrè wa bákan náà ni pé wa ma hiya arkanu at-tayammum àwọn orígun wo àwọn ọ̀rẹ́ ìyàwó tó ń jólógun wo ní ń bẹ níbi àlùwàlá oníyèpẹ̀ pé bọ́ọ̀ bá ti ṣe ò lálọ́ àlẹ́ yèpẹ̀. àtẹ̀yàmọ̀ náà láàrìkà ok ní àwọn ìjọ ọ̀ràn yìí ok nínú ẹ̀ ní akọ́bẹ̀rẹ̀ kí ni àníjà ìdàníyàn àníyàn yọkọ̀ dàníyàn pé nà wéétù fárídọ̀ tẹ́yà mọ́mí láìsàlá ti tẹ́yà mọ́mí nàwé tó kọ́. ok kìí ìmáàna alqasd ok àìdájọ́ kí ni wọ́n ní an yaqsuda bi qalbi at-taharatu min al-hadath al-asghar. kí yẹn dájú sọ́kàn pé tọ̀ òun fẹ́ gbé kù lára òun kékeré àdìsọ́kàn náà ń pè ní. kọ́kàn láníyàn náà ọkàn lásán kì í ṣe pé wàá tún wá ní nàwéétù. ṣẹ̀yẹ́ òbí náà yìí tó wà. ok àwọn tíra àkọ́ ìdájọ́ àwọn tíra àkànbẹ tá a máa rí lẹ́yìn fa. Ọlọ́run yára rí i pé ìgbà àkọ́kọ́ nù. nígbà àkọ́kọ́ ok láwa rí nàwéétù pé àníyàn àrùn àṣùbárì. nígbà báàdì màlìkíyà díẹ̀ fara mọ́kálí màlìkíyà mo gbàgbé ìtẹ̀ sọ báwọn o láwọn yóò wá pè wá pé màlìkíyà yìí o. báàdì màlìkíyà fara mọ́kálí màtọ́lá bùsùn níyà. ok ìgbọ́n tí mọ́ni rẹ̀ bá gbé. ìmọ̀ndà jùmọ̀ màlìkíyà kan sẹ̀ àgbàdo inú kò tún jẹ́ àwọn màlìkíyà wọn náà bá dùn àwọn apá kan ni wọn. ok ok ọ̀kan náà àwọn ọ̀rọ̀ yẹn rẹ̀ nìyẹn bá dà níyàn àkọ́kọ́ nù. ẹlẹ́kejì ní kíni o àṣàyèdè ń tọ́ ẹ̀ ká wáyé pẹ̀tọ́ mọ́ kárí pẹ̀tọ́ mọ́. kárí pẹ̀tọ́ mọ́ ìpẹ́ wọ́n ní kíni o alẹ́sì kíni o láǹtà mọ́síkò nàjàsà tí ẹ̀gbìn ò sí ń bẹ̀ rárá. ìpẹ́tẹ́gbìn ò kárí. tẹ́gbìn ò sí ń bẹ̀ rárá. kí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ kí o sì ń bẹ̀ lágbèjú ẹni sìn ọ̀kà fẹ́ sára láti yàrá lé pẹ̀ ní sìn. bẹ́ẹ̀ mú bẹ́ẹ̀ mú ọwọ́ àdìgbẹ́ ẹran gbígbẹ́ níbẹ̀ ti kú
yọ̀ọ̀rọ̀ gbà kú yọ̀ọ̀rọ̀ gbẹ̀hùn kó bẹ́ẹ̀ bọ́ bá ètò ọ̀sẹ̀kù ìṣẹ́gun kò lè ṣe. ìṣègbè bóyá kò ní lo ìpè yẹn mọ́ ó lè lò yóò rí gbẹ̀hùn yóò rí dọ̀tí yẹn kún bẹ́ẹ̀. tó bá yẹ kí o sì yẹn sìn tó bá ti rí kún bẹ́ẹ̀ kò lè lò. bẹ́ẹ̀ bá tọ̀ sí ńkọ́ tó bá jìnlẹ̀ ńkọ́ yóò jìnlẹ̀ sí kò sí ìgbẹ́ a lè lò. àmọ́ bí tọ́ bá dà sí tó ti gbẹ́ ńkọ́. bí ìjọba tó bá ti gbẹ sàlámù àlè ọmọ eke tó yàgbẹ́ àbọ̀ tọ̀ sí ìyèpẹ̀ nísìnyí sójú mi náà mo fi rí báyìí tó sì tọ̀ àbọ̀ yàgbẹ́ síbẹ̀ ọmọ mi náà mo wá dúró wá gbẹ lójú mi náà yèpẹ̀ wọn ti gbẹ ó ti ya mọ́nà nù káì Allahu Akbar. ìrìn ya tó bá ti mọ ìdápẹ́ ní tọ́ ara tó tòrọ́ọ̀bù ní pé kí ni orí adé sọ̀rọ̀ gbígbẹ tó bá rẹ̀ ti ní gbẹ́rẹ́ ìdí ìsàlámù àlè Allahu Akbar kẹ́lẹ́ àtòrọ̀ ìyẹ́sì sàyẹ́dẹ́ ìta ó di méjì báwọn àkọ́kọ́ kílẹ̀ bọ̀ àkọ́kọ́ àníyàn ẹlẹ́gẹ̀ẹ́ yìí kọ́ sàyẹ́dẹ́ ìta yẹ káwọ́ yèpẹ̀ tó mọ́ yàrá yèpẹ̀ tó mọ́ ó di méjì. ẹlẹ́kẹta náà masifu jẹ̀mí ìlẹ̀wájú wàlíyàdẹ́yìn ìlànà ìfàkẹ́ ká wẹ ojú wa masifu jẹ̀mí ká ìlúwájì nu ojú wa àti ọwọ́ wa dẹ́kọ̀ gbọ́n nínú ojú wa pẹ̀lú lúlù ta lulẹ̀ẹ́lẹ̀ wọn ìmọ̀ lúlù méjèèjì la lú ní o àbí lúlù ẹ̀yọ̀kan la lulẹ̀ẹ́lẹ̀ ní o ọ̀ràn yẹn ní báwọn ká nu ojú wa. bàbá tí wàá nu báyìí dé sàlámù alaykum kámọ̀ lọ́kìrùn mẹ́ta náà àkọ́kọ́ ń bẹ̀ ní àníyà. àwọn ọ̀ràn yẹn tí ń bẹ lábẹ́ àlùwàlá ń yé pẹ̀ tó yẹ pé bọ̀ bá ti ṣe ọ̀làlùwàlá lábẹ́ ẹ̀kọ́ ni àkọ́kọ́ ni kò dàníyàn wọ́n ti wájú yìí wá pà ní àwọn kọjá nàwétù bó o ti láníyàn kó fẹ́ ṣeun náà o ti dàníyàn náà nù pé mo fẹ́ sàlùwàlá ń yé pẹ̀ torí Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì òun ni kò rí gbogbo ọ̀ràn yé pẹ̀ tó bá mọ́ bóyá nu yàrá rẹ lọ́mọ ni tá a bá ti sàlẹ̀ ilẹ̀ kan arògiri wọn lọ́mọ ni ìpẹ́ lórí lọ́mọ ni òkúta lórí lọ́mọ ni ayébẹ̀kọ́ ni wọ́n bá fẹ́ sọ láti ṣàkíyèsí pọ́ mọ́ òun náà ọ̀nà yẹn lòun náà bí ọba ti mọ́ ọ̀làlù àdánù. ẹlẹ́ẹ̀kẹta àwọn ni pé gbígbọ́wọ́ lé yẹ̀pẹ̀ tó gbọ́ léwìn mẹ́ẹ̀ka ni tó a bá ti gbọ́wọ́ léwìn tó wá fi nu àpapọ̀ ojú rẹ báyìí látòkè báyìí ayébẹ̀kọ́ ni láti ibi tí wọ́n ti ń yọ tó wá nù wá sálẹ̀ báyìí tó ti fẹ́ wọ́n dànù bá ti sàlẹ̀ ilẹ̀ kan wọn tó ti wá nù wásálẹ̀ tó sì tún nu ọwọ́ ọ̀tún dégbàún tó tún nu òsì dégbàún náà ọ̀pá nínú ọ̀ràn ẹ̀ mẹ́ta ti mẹ́mẹ́ lẹ́nu Allahu Akbar kabira tó wá ní súnà bí ní súnà. ó ní súnà. ok akọ súnà yìí kí ni o àtẹ́síníyà. súnà ti bẹ́ẹ̀ bí táyà mọ́mọ́ ni o. làgá àtẹ́gbẹ́ kẹ́ mùsùlùmí gígàn mùsùlùmí gidi èyí tó bá tẹ́ náà bàbá fẹ́ bẹ̀rẹ̀ súnà nàbì ní ká sọ pé bismillahir rahmanir rahim Allahu Akbar. ok ok inú ẹni kí ni o ká máa tó tẹ̀lé abíkúrá ní ti gbé wa bọ́ọ̀bù láti gbé wa bẹ́ẹ̀ ni famsahu bí ojú ìkún wá ìdí àkún mẹ́nà ìdíjà náà ok famsahu bí ojú ìkún wá ìdí àkún mẹ́nà ọkọ̀ ojú yẹn náà ìṣèṣe ká tó ìṣe àti agbára yìí o ká tó bẹ́ẹ̀ o nínú tí inú súnà ní. Sallallahu alaihi wasallam. wọ́n á ní bákan náà nǹkan o ká ya ọmọ kan nígbà tá à ń wẹ̀. ok takalilu lè àsọ́bí náà súnà ní wọ́n. bàbá fún bàbá wọn ti pé kò sómi òun náà. á yà bẹ́ẹ̀ náà. tí wọ́n ti pé kò sómi òun náà. á yà bẹ́ẹ̀ náà. ká tún wá máa fọwọ́ sí báyìí. Allahu akbar sunan an-nabiy ìtẹ́yàmùmí. La ilaha illallah. Náà mo tún wá ní ad-darbu ala turab ìbátan ìka ọwọ́ ìyàyí ọkẹ́ káfí ìyẹ́lẹ̀ báyìí. ad-darbu ala turab ala al-ardi ìbátan ilẹ̀ káfí nínú fífọwọ́ nínú àtẹ́lẹwọ́ gángan káfí lẹ́lẹ̀ báyìí. kì í ṣe kí wọ́n mẹ́yìn ọwọ́ báyìí o àbíkọ́ wá sí báyìí ọwọ́ bó ti wá sí kọ́fọ́ yìí ọwọ́ ara gbé báyìí àtẹ́lẹwọ́ rẹ̀ gángan jọ ọgbúdọ̀ kan lẹ́lẹ̀ nù. lẹ́yìn ìgbà ńkọ́ súnmọ́ ọ̀nà tó fọ́ ọmọ kájá yìí kọ́ fẹ́ fífẹ́ òun náà ló súnmọ́ lọ́wọ́ kọ́ fẹ́. ìgbọ́dọ̀ lọ kámẹ́lá ni mo fẹ́ kẹ́mbà kí mo sáré lé ìgbẹ́ fífẹ́ òun náà kò tó fẹ́ súnà lòun náà wà. súnà ní àtẹ́yàmọ̀mí àwọn súnà tí ń bẹ́ ń bí àlùwàlá ní. tó bá tún wá lágbára bẹ́ẹ̀ àsìwák. ok iná wà bẹ̀ náà súnà. àsìwák kí lẹ́yìn pé bẹ́ẹ̀. ká
ronú olùkọ́ bẹ̀rẹ̀ sí dáyà mú. ìyẹn wọn aláàrú mi ìyẹn tó wá ní ká rorí a lè ronú láì lo yọnu tá a bá fẹ́ yọnu a lè ronú lásán láì yọnu báwọn náà. kákan rorí lásán ká ní pákó láláì rú mi. káàdì lọ dáyà mú bẹ́ẹ̀ náà. Allahu akbar kabira láì fomi yọ nínú bẹ́ẹ̀ la ilaha illallah. dáyà mú mi wá ní o ó jẹ́ ìrọ́pò fún àlùwàlá nígbà tí a bá àlùwàlá olómi. ó jẹ́ ìrọ́pò fún àlùwàlá olómi nígbà tí a bá rò àbá ti ẹ̀rí omi àárí. azakumullahu kulla azizin. bàbá náà ń ké yìí. àbá ti ẹ̀rí omi. azakumullahu kulla azizin. àbá òbí ọlọ́mọsá járe yín pẹ́. àbá ṣe ẹ̀rú mi àgbàgbára ọ̀ka ẹ ti wílẹ̀ ẹ̀kan náà ọlọ́mọsá bá dúpẹ́ fún yín. wala la ilaha illallah wala amina marhaban bi imami zumura. àbá àgbà ṣe kí Kamaluddin sọ fún ìlọ́yìn Kamaluddin àfọ́ àmínú ọlọ́mọsá járe yín pẹ́ o àdúgbò kọ́ ara máa ń sí fún yín àti fàyàbalẹ̀. Sheikh Zakariya ni adamallahu hayata sheikhina wọ́n dá àṣẹ pẹ̀lú ògùn ọlọ́run láwọn àgbàlagbà tó bí yín masha Allahu la quwwata illa billah. mo bàbá alájàgbà kí gbogbo àwọn tá à ń gbọ́ wa lápapọ̀ jákèjádò ayé pé àlékún ọlọ́run àlékún ọlọ́run kò mọ̀ bá gbogbo wa wala masha Allahu la quwwata illa billah. afọ́ àgbà Sheikh Zakariya kó tó di pàmò tẹ̀síwájú àwọn àbẹ̀rẹ̀ ìwà kúmọ́ ni pé ẹni tó ní jẹ́nàbàlà tásìkò òun wá tó wọ́n fẹ́ kírun àkókò wọ́n sì ní ìrun àkókò pàtàkì púpọ̀ kọ̀ wá rómi tí ìwé àkókò sì ti tó yóò dóde omi ń pé omi fi dé ni àbí kí ni ó ṣe. a kàn tẹ̀ sí pé ádámù bíi ẹ̀mọ́ ẹni tí òun náà tòun tàyè tí ìwé o kì í ìwé jẹ́nàbà o. àfi ní alqazf yadmana at-taharatu min al-hadath al-asghar wal-akbar. ok nípa pé ìmọ́ra kúrò níbi ẹ̀gbọ́n kékeré àti gbangba nísìn bẹ́ẹ̀ náà làwọn fi ṣe nígbà tá a rò ní àbá tí ẹrú mi àbá tí ẹrú mi agbára wo pàtì lò ó lè tún mú ní o bẹ́ẹ̀ nǹkan ní ìṣẹ̀lẹ̀ ní o agbára wo sáka òun láti lò ó ẹni bẹ́ẹ̀ nǹkan kí láti fún ẹni bẹ́ẹ̀ láti fi lè yóò ṣe bẹ́ẹ̀ àmúrò bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ tí àwọn olùdarí sì kí jẹun tán omi wádé lẹ́yìn ìgbà náà láàyè ìlú sọ̀rọ̀ àti ìdààmú padà mọ́ náà ti gbà wọn lọ́wọ́ bá. mo fẹ́ jàlẹ̀ yín tẹ wíyì ni ẹni tó dáná jẹ́nàbà ayé ẹ̀kọ́ ni tí ò wá rómi tí ò fi wẹ̀ àbóró mi ò gẹ́ kò wá lè lú bí ó tutù lágbára bá fọmi ọkàn yóò nílà àsìkò òun wá tú ẹni sì láti lámọ̀ ní kọ́ sàdùn àlọ́ yín pẹ̀ tó ń ta ẹ̀ tí ìwẹ̀ náà kọ́ lọ lè kírun gbà tó padà wáyé wá kírun tán atẹ́gùn wá fẹ́ sí àbórùn yọ ọwá di dẹni tó lè wẹ̀ àbóró mi omi dé yóò lọ lè wẹ̀ àbí yóò lọ lè wẹ̀ òun bọ́ bá wẹ̀ tán kò wá ní túnrẹ̀ wọn kí tòun ti pé kò tí ìwẹ̀ ńgbà tó fi kí tọmọ àkọ́kọ́ wọn inda jumhuril fuqaha kò ní túnrẹ̀ kí mọ́ tòun ti pọ́ súnmọ́bìn bàbá tó ní wà lọ́yẹ̀ ad-dinu yusrun agbára ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbé ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbé àwọn àgbà lọ iná máa dárú wákà ẹ̀yìn ọba wa dárú ẹ̀ ṣé Zakariya ọmọ tìjú púpọ̀ àbá máa ń tẹ́rẹ ẹ̀ ti di pé wọ́n ti jòkó rírà gan-an àwọn àtìjú wọ́n ti jòkó al-haya'u min ad-din ẹ̀mí ọ̀gbọ́n ni àbí kò sí ní ọ̀sìn ní ọlọ́mọdé àdéhàrí yín pẹ́ ìmọ̀lọ́lá dínì ọgbọ́n ògbé o èyí fi làákàyè sọ̀rọ̀ ẹ̀sìn òun láti gbọ́ yìí o làákàyè tí ọmọ ènìyàn fẹ́ máa ṣe déédéé wípé àá jẹ́ ń dóde ìgbà tí ń lè wẹ̀ àbíbẹ̀kọ́ ni bàbá bí n bá wá wẹ̀ tán ìgbà wọn wájú ń kírun wọ́n ní àsìkò òun àkókò inna salata kanat ala al-mu'minina kitaban mawquta inna salata ọlọ́ni dájúdájú òun kanat ó ti jẹ́ ala al-mu'minina lórí àwọn mùmìnì kitaban ọ̀ranyàn kan mawquta tá a fàṣkò sí tí mo rí tú bàbá súnmọ́ra lọ́lọ́ mi sàánú àbáwọn bí ẹ̀ máa ń kọ́ tìdáyé ń súnmọ́ra àwọn awàlù tìdáyé tánìm tìdáyé sálísà tìdáyé àbí ẹ̀kọ́ bàbá iṣẹ́ ní súnmọ́ra ti wá o iṣẹ́ wọn ju iṣẹ́ sánàbì lọ àbí ẹ̀gbà bẹ́gbà ẹ̀ máa ń kọ́ tìdáyé tánìm tìdáyé torí ẹ̀ máa tú kẹ́límà kọ̀ọ̀kan fún wọn ní inna salata dájúdájú òrùn alal mu'minina lórí àwọn mùmìnì
kìtàbán kanat ó ti jẹ́ kìtàbán ọ̀ranyàn kan mawqutan tá a bá kò sí títún wọn pé bíyàn ọba kí lásìkò ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ ayébẹ̀kọ́ nífẹ̀ẹ́ ọlọ́wọ́n bá lówó fẹ́ kọ́ra àwọn bẹ̀rẹ̀ ya Muhammad ahabbul a'mali ila Allah azza wa jalla as-salatu fi waqtiha àgbàfẹ́ jẹ́ mímọ́ ọgbẹ́ náà mọ́tá yíyà ni ọlọ́mọsà ìbá dúpẹ́ fún wala la ilaha illallah ibi tá a ti lọ ní béèrè ọ̀nà ẹni tó ní jẹ́nàbàlá tí ẹ ti dá lóhùn ọlọ́mọsà bá san ẹlẹ́sùn lórí ẹ jẹ́ pé wá àsìkò kọ́ọ̀lù wa kù ìṣẹ́jú 5 báyìí tẹ́bí máa pè wá wọlé pẹ̀lú òkú ọlọ́run tó bá ti kí ìṣẹ́jú 5 lọ́dọ̀ yín ẹ fi àti lọ lè wá wọlé báwọn insha Allah ọlọ́mọsà bá san kó wà ní ẹ̀san olóore wala la hawla wala quwwata illa billah bàbá wa àgbà Sheikh Zakariya ẹ fún wa lẹ́ẹ̀kan pé ètí máa ń múni sí àlùwàlá oníyèpẹ̀ òun ni pé bóyá àìrómi àbí bóyá arómi ga àmá ìlú lò ẹjá gbé tàn ìlú lòun ti sẹ́gbẹ̀ kan ìbéèrè tó fi wá nísìnyí pé ẹni tó jẹ́ pé ó lè lo omi à láti fi kanra but kò rí ni abẹ́gẹ́ bá ń sìn kò rómi tí ò fi mára ó lè lò ìwọ̀n ń sàlùwàlá lọ́wọ́ omi wá dé kì í padà lùwàlá nígbà àtàyà mọ́mù ń sàlùwàlá oníyèpẹ̀ lọ́wọ́ bẹ̀wọ̀n ni wọ́n gbómìdé o tó sì lè gbà ń bí omi ohun so yóò fi àlùwàlá oníyèpẹ̀ òun lẹ̀ ní àbí yóò máa kọ̀ntínú lọ nígbà tó ti tómi ti dé yẹn nígbà tó ti lómi yẹn o sábàbí tó fa tẹ́yàmọ́mù wọ́n ní zaratul asbab zaratul musabab nígbà sábàbí tí wọ́n torí ẹ̀ gbé táwọn falẹ̀ tó ti kó ń bẹ̀ o ọ̀ràn yẹn nítorí kí n kó sí àlùwàlá ọ̀ràn yẹn kó sí àlùwàlá bí ìbá ti parí rẹ̀ o tó bá ti wọnú òrùn wọ̀já ràn yẹn ìgbà tí ìbá ti parí sí àlùwàlá ń ṣe tẹ́yàmọ́mù lọ́wọ́ omi wá dé kọ́ pa àlùwàlá oníyèpẹ̀ tì yóò wá lọ lè sàlùwàlá olómi ń ṣe tẹ́yàmọ́mù lọ́wọ́ lómi dé kọ́ pa àlùwàlá tẹ́yàmọ́mù yèpẹ̀ wọn tì kọ́ lọ lè sàlùwàlá olómi àmọ́ ti ṣe tán kọ́ àmọ́ kì í kírun ẹ gbọ́ dáadáa ó ti ṣe tán àmọ́ wọn ìgbérun tó bí àmọ́ ń bọ̀ àti ẹ̀mẹ̀yìn náà ìgbérun tó. tí ojú ìtàyà mọ̀ ní pé ìkó ló wà sí òní àsílẹ̀. mo fẹ́ béèrè yín náà. òní àsílẹ̀ tó bá ti múyàn sílẹ̀ ń dàjú òfìkọ́ kò bá wọn ṣẹ̀rí à. àárín tí mọ́mọ́ ti wọlé o làwọn ò ṣe òní àsílẹ̀. àní sílẹ̀ o gbúdọ̀ ti rí mọ́mọ́ báyìí. mọ́mọ́ ti dé sàrán àlepà gbẹgbẹ. ó ti di inú akọ́ wọ́n ti sá fún bọ́yá ń tọ́lọ̀ rí tí òfin ṣòro ṣe náà nù tó fi rọrùn pé méjì náà ni ojú àtọwọ́. ọba kọ́mọ̀ gan. káì Allahu akbar kẹmíà kí lẹ́gbẹ̀ẹ́ ní kọ́mọ̀ gbẹ̀rún dùn yọba balẹ̀ sẹ́yìn ọ̀nà májẹ̀mú rẹ̀ ni pé dùkúlù wákìtì sọ̀láàtì kásìkò wọn wọlé àyèsí táyà mọ́mọ́ kalẹ̀ mọ̀sálẹ́ ilé ìpẹ́ kalẹ̀ ní afẹ́ lọ́sùgbà mọ̀ wá sí láti ilé ni wọ́n ń gbé lọ mọ́sálásí láàrin ìgbà tó ra jáde òun náà ó sọ ọ̀yà gbé ó ti bàjẹ́ wọn. lẹ́sìn bá yẹ pé ó gbé láti dé lóòótọ́ o wọ́n ti fi kọ́ mọ́sálásí n tó sì yẹ ọ́ kó o ṣe táyà mọ́mù yẹn náà sì ń bẹ lára rẹ̀ bóyá ò lágbára láti lò ní àbó òru ni ọba ti táyà mọ́mù láti lè nígbà bá lè fà á ó wà jẹ́ àìsàn nígbà tí ìdókòwò wà kó bá ti ṣẹlẹ̀. ẹ gbọ́ o. ọwọ́ lọ mọ́sìkì lọ́wọ́ wá lómi lójú ọ̀nà ó ti lágbára sí lómi sàlọ́ láì kíákíá. lọ́dọ̀ àwọn àfa ẹni tí wọ́n kọ́ inú ilé ló ti sàlọ́ lẹ́yìn pẹ̀ wọ́n sì ti gbẹ̀rún dóńgbà tí ń ṣe lọ́wọ́. wọ́n lọ mọ́sìkì ọwọ́ jáde nu yàrá tó ṣe tán wọn lọ mọ́sùkù wọn ní bá láìfì. ó sì di pé òun lómi lójú ọ̀nà. nígbà wọn lọ lójú ọ̀nà tó wá rí kí wọ́n ti gbẹ̀rún tó tọ́ o wọ́n ti gbẹ̀rún tó tọ́ o ó tún wá rómi ipò lè báràkà wọn. ó lè báràkà wọn àbó sì ẹ̀ lè bárùn yẹn. ó lè bárùn bí ò báràkà wọn lè bárùn gẹ́gẹ́. kò wúlò mọ́nu ó ti bàjẹ́ nù kó wọ́n lẹ̀ lẹ́sà lómi lókù. wọ́n tí ó bá lágbára àwọn fúri ti ẹ̀. nígbà tẹ̀lé pé kìtì pé kò rómi tẹ́lẹ̀ lágbára àti ṣé ni. ok àkìrọ̀ àwọn pọ̀ lọ́mọ sábà dúpẹ́ fún yín wala la ilaha illallah wala ma sha Allahu la quwwata illa billah. àlàyé ọ̀rọ̀ là ń gbọ́ yìí o àgbọ́yé Islam là ń gbọ́ yìí o gbogbo ohun tó bá so mọ́ ọ̀rọ̀ àlùwàlá oníyèpẹ̀ bí wọn náà bá ní ìbéèrè kan sí méjì a lè bẹ̀rẹ̀ o ẹ kọ́ọ̀lù wọlé sí nọ́mbà yìí +234
+23467436122 bàbá fẹ́ pè wọlé àyè ti wà nílẹ̀ báyìí àyè ti sílẹ̀ fún wa báyìí +2347067436122 afáwọn àgbà Sheikh Zakariya ọlọmọsàbà dúpẹ́ fún yín o ọlọmọsàbà san yín ní ẹ̀san olóore wala ma sha Allahu la quwwata illa billah àmín. bàbá Sheikh Zakariya ìbéèrè wa bákan náà ẹni tí ọ̀sán lọ yé pẹ̀ bí ìwọ̀n fẹ́ jẹ́pọ̀ tọ́wá jẹ gbèsè àyílà tàlásárì ọwá ti fà lọ yé pẹ̀ kí wọ́n àyílà ṣé bó ti parí òun náà ló tó fi kí ẹyọ kan tó ṣe òun ló tó fi kí àlásárì dáńkì ni àbí yóò tún àlùwàlá oníyèpẹ̀ míì sí. Jazakumullahu khairan. Amin wa iyyakum. في كلام كثير عند الفقهاء. كيلو ربط يعني سيجن لهم الفقهاء. اوكي. يس. inú àwọn tí wọ́n dá sọ̀rọ̀ ní Ṣàfí'í àwọn mọ́mù Ṣàfí'í sọ pé ẹni tó bá ṣẹlẹ̀ sí báwọn tó jẹ́ pé ó ṣe àlùwàlá ilé-ìpẹ̀. ìgbà tó wá ṣe tán ó ti ń sìn ìgbà tó wá ń bá lọ bẹ́ẹ̀ ó padà wá rí i pé náà. ìbéèrè wa ni pé ẹni tó ṣe àlọ́ ló ń yé pẹ̀sẹ̀ tó wá kí irun ọjẹ́ gbèsè àyílà. Inda al-fuqaha nínú Ṣàfí'í àti pé kíni ó lè fi tẹ́yàmọ́mù yẹn kí àwọn ọ̀ràn yẹn máa ṣá ọ̀ràn yẹn kan wà nawafil máa ṣá yóò fi kí àyílà lápèjúwe ọ̀ràn yẹn kan àti nẹ́fìlà tó bá wù kọ́ máa kí lọ. ó lè fi kí àyílà nìkan ọ̀ràn yẹn kan ló fi kí. ọwọ́ àyẹ̀yẹ nẹ́fìlà tó wá wù sí bá kọ̀ sílẹ̀ ìfilẹ̀. àwọn báàdù fọkà sọ pé ìdógún rẹ ó lè kí ayẹyẹ kàtà sáà yìí náà pẹ̀lú tẹmọmọ yọkan. àwọn kan náà àwọn afa wọn ló lè fi káyìí látara sáà yìí náà papọ̀ ewu wà lálẹ́ tẹ̀lé. àyíjú wọn sẹ́rí indal fuqaha al-ijtihad la yanqud al-maslahi ìtumọ̀ ní pínpín ní ìgbìyànjú ni Màlíkíyà gbé wá ìgbìyànjú ni Ṣàfí'í gbé wá yìí kí ìjọba ti gbé wá tí ò bá ti takọ àdéhìsì sàlámù alaykum yẹn tẹ̀lé wọn. tí ó túmọ̀ pé a lè fi tára mọ́mọ́ kírun ọ̀ràn yẹn mẹ́ta ó bá sì wọ ọ lè máa tún sí. ẹ bá wọ lè máa tún sí lásìkò kan náà yẹ pé àwọn yẹn mẹ́ta yìí àsìkò kan nìyẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ok kìí ṣe kí bí a mọ kí ayé àtàn mọ alálò alá mi ọjà mo wá dúdà lásàrì. lásìkò kan náà tẹ́lẹ̀ kí. ok àsìkò kan náà ni ó gbúdọ̀ jẹ́. gbúdọ̀ jẹ́ pé àìsàn lásàrì ẹyọ kan náà ni. àlọ́ yìí sún yìí sún. ok wẹ́ẹ̀ lọ́kàn ló wà dá. àwọn láti lè fi kí tí o bá ti so ó firi. ok ṣùgbọ́n tẹ́yà mọ́mù là kì í ṣe ti. tẹ́yà mọ́mù rí bẹ́ẹ̀. Allahu akbar kabira la kabira sí ọ ọmọ sábà dúpẹ́ fún yín bàbá Sheikh Zakariya ọlọ́lùkọ́ àfáwọn àgbà tá à ń gbọ́n látàárọ̀ ni bá a ti ń ròyìn fún wa náà ni bàbá gbójúgbàjà Sheikh al-alim ar-rabbani bàbá wa Haji Zakariya Salahuddin Abdulsalam àwọn àfáwọn àgbà ni wọ́n tọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àgbà lọ́mọ sàjáde yìí pé ma sha Allahu la quwwata illa billah. bákan náà bàbá wa ìbéèrè wa sí ọ̀dọ̀ yín bákan náà ni pé ndí òní táwọn àfáwà Sheikh Murtada lójú táyé wá babalágbàjì táwọn ń jẹ ìjọ wọn ń sọ̀làyé fún wa ń gba àlùwàlá olómi tá a máa ṣe ó láwọn kankan tí máa ń ba àlùwàlá olómi jẹ́ àlùwàlá olóyè pẹ̀ yìí náà sóhun náà ní nǹkan tí máa bà á jẹ́ ẹni tí ìbéèrè ọmọ jẹ́ sí pé má hiya nawaqidu tayammum ọ̀dà àlùwàlá olóyè pẹ̀ ọ̀nà kan ní máa bà á jẹ́ àbí òní tí máa bà á jẹ́ ni. àmín. indal fuqaha náà lọ́dọ̀ àwọn afá. yanqudu tayammum ẹ bá ń tún dàlú fún kọ̀ọ̀há yìí tẹ́ dákọ̀. nígbà ọ̀dọ̀ àwọn onífíkì ọ̀dọ̀ àwọn afọ́nṣẹ́ rẹ̀. ọ̀dọ̀ àwọn afọ́ ẹ̀mọ ẹlẹ́sìn. àwọn afọ́ ẹlẹ́sìn. ok. ìdí máa ń tú àgbàlá náà ni máa ń tó tẹ́yà mọ́. ok ibi sùn. ní tó bá ti bàlù àlá olómi jẹ́. ni mo ń ba tẹ́yà mọ́ múná jẹ. ọba àlọ́ lọ́yẹ̀ pẹ̀ náà jẹ́. gẹ́gẹ́ bí kílẹ̀ pé. gẹ́gẹ́ bí sùn. 1 ìtọ̀ 2 ìgbẹ́ 3 màsíyù. èwo lẹ́ ń pẹ́ màsíyù. tí máa ń báyàwó ẹ̀ sí pa tí máa ń jẹ́ àlùjọ ara kó tó di pé mo ní yóò jáde. ok náà ń pè ní màsíyù. wádìí yẹn bá tọ̀ tán. màsíyù èyí tí máa ń jáde ńgbà tó ń kíṣe ara yín lọ́wọ́ tó ń dì máa lọ́wọ́ ọba àlọ́ alájẹ́ ṣé yóò àwọn ènìyàn náà ní wẹ̀ òkè kò ní wẹ̀ tiẹ̀. wádìí náà wà kí wádìí tiẹ̀ ní pé nígbà tí yẹn bá ń tọ̀ tí sábà máa ń já ẹ lẹ́yìn tó báyìí máa ń tẹ́rin báyìí. ok gbọ́n ayé nǹkan o mo ń bá àlájẹ́ tí máa ń bá bàlọ́ àlájẹ́ o ń bá àtẹ́yà mọ́mọ́ náà jẹ. bàbá ń bọ̀ wá nbẹ tí máa bá àlọ́ lájẹ́ àbátẹ́yà mọ́mọ́ náà jẹ kọ́ọ̀lù kan ti wọlé ẹja gbé kọ́ọ̀lù yìí ń bọ̀ wá. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.
ìbéèrè mi náà ti dáhùn ẹ̀. ẹ dákun ta ní ń sọ̀rọ̀ láti ìlú wo láti bo number 1 nù. sọ́rí aláàjì Zakirullah ló sọ̀rọ̀ láti Germany. Alhaji Zakirullah láti Germany. Ọlọ́run jẹ́ máa bẹ dáadáa pẹ̀lú àánú rẹ̀. Náà mi béèrè yín ń gbọ́. Tó ìbéèrè yẹn náà ni pé ìgbà bí ìyẹn òtútù wọn pọ̀ bí ìjà. Òtútù ń pọ̀ ń bẹ̀ yẹn dáadáa. Ìyá wa ò tó bẹ́ẹ̀ àbí ìyọ̀nyá bí wọ́n tọ̀ ẹ̀ àwọn abẹ́sùn àwọn tọ̀ ìyá ò gbé ìgbà míì náà lè. Wọ́n ń gbọ́ yín. Ó ní wọ́n ń tọ́ ẹ̀ láti sọ ni pé ṣé téèyàn bá wọ tọ́ọ̀sì yẹn téèyàn ti kí òun báyà mọ́gírì nípa ìwà tó bẹ́ẹ̀ tí èèyàn wá fẹ́ lọ tàlùwà láàmì èèyàn lè fi omi kan nu tọ́ọ̀sì yẹn bẹ́ẹ̀ láti kí òun lẹ́yìn bẹ́ẹ̀ tí ó wà òkè bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ lọ tọ́ọ̀sì rẹ̀ tó. Kí wọ́n ti kí ni? Tó wà òkè bẹ́ẹ̀ tó wà òkè. Tàlùwà làtàn kéèyàn wá mú ọ̀fẹ́ lọ mọ́ kéèyàn wá fẹ́ dé mọ́ ti bọ́yá tó tó àbí nǹkan kan. Tó ìgbà wọn ti tàlùwà wọn ti tọ́ débi pé èèyàn kan lè omi ara ẹ̀fẹ̀ ìfẹ́ mọ̀ yẹn náà pé á lè tó pé àṣìlè dáadáa. Tọ́ báyìí nísìnyí gbogbo ń tẹ́ ẹ bẹ̀rẹ̀ yọ́lá ìwọ́n ti dáhùn fún gbogbo ẹ̀ àbí kankan tó ń bẹ náà question yìí tí ẹ fẹ́ ká dáhùn sí. Mo lọ kí báyìí nígbà yẹn mo bẹ̀ kí báyìí kan nígbà mi ìgbọ́ gbogbo àwọn ọmọ mo wá gbé pé wọ́n nígbà ọ̀gbọ́dọ̀ àwọn tó káìsà náà bá kí òun bí àtàjà wọn wọn wọ bí ìkan bí lẹ́dà sọ̀tì láìpẹ́ ọ̀tọ̀ ìlú wọn lò. Ìyẹn ni lọ́tọ̀ọ̀tì ordinary sọ̀tì tó yẹn lè lọ bẹ́ẹ̀ àbí lẹ́dà tí wọ́n ní wọ́n kàlà nígbà ayé ànábì yẹn tó ń bẹ ọ̀tọ̀ọ̀tì náà ní àbítọ́ọ̀tì náà ní ọdún tó 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 bá fẹ́. Ẹ ṣeun Ọlọ́run sábà dúpẹ́ fún yín jazakumullahu khair. Alhaji Zakirullah láti Germany ni wọ́n bá a sọ̀rọ̀ ní Sheikh Zakaria. Ṣé ẹ gbọ́ béèrè wọn? Mo gbọ́ àti sọ́lẹ̀ kan. Àti sọ tó yẹ. Bismillahir Rahmanir Rahim. Àti sọ ní ẹ̀kan stars. Bí a sọ lẹ́ẹ̀kan ni pé fẹ́ni tí ò bá travel tó wà nínú ìlú rẹ̀ lẹ́sìn ó lẹ́tọ̀ọ́ àti wọ sọ́ọ̀sì tó nípọn tá a sọ yìí oyún náà ni sọ́ọ̀sì lásán o tó bá nípọn ni wọ́n dákọ̀ o kì í ṣe èyí tó fi sójú tó máa rí tí ń lọ o àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ni tọ́wọ́ àfijọ́ àni àtòun ti kó fi sójú náà sórí náà. Yìí nǹkan làwọn sọ èyí tó nípọn ẹ bá dé àwọn sọ́ọ̀sì yẹn báwọn sìn thank you travel tó bá ti ṣàrọ̀ lákan sínú lákọ̀ọ́kọ́ complete àrọ̀ láti ṣe fully bàtọ́ ṣe tán yẹn báwọn ọwọ́ sọ́ọ̀sì rẹ̀ irú ẹni báwọn níjọ́ kan fully láti máa mọ wọ sọ́ọ̀sì láti máa bọ́ sọ́ọ̀sì lọ́wọ́ sọ́ọ̀dà lódìdí ọjọ́ kan fẹ́ntì òṣùlá yóò kàn máa pa òkè yóò kàn máa fọ ọ́nà òkè ìsàlẹ̀ kọ́ òkè ọ̀pọ̀ ní pásálẹ̀ ẹ̀tún gbẹ́kọ̀ o yóò kàn máa pa òkè lásán ẹ̀tún gbọ́ ẹ̀kọ́ o òkè ẹsẹ̀ sọ́ọ̀sì tá a wí ohun tá a bá lápá náà kìí pọ́ tó wá fọwọ́ nu gbogbo ẹsẹ̀ o òkè ẹsẹ̀ nìkan lọ́pàá ẹ̀kan máa pa ẹ̀kan lẹ́sì fọwọ́ kan ṣe gbọ́ báyìí o ìwé máa fọ ọ́nà òkè ẹ̀kan náà tó ni kìí ṣe pọ́ wọn á máa para lọ bí aláwọ̀ fẹsẹ̀ ẹ̀kan lẹ́fọwọ́ nù ẹ fi kí máa ń gírí bì ẹ fi kásùbà ẹ sọ ìgbàlẹ̀ kásùbà tán ẹ sọ̀rọ̀ láti mú ní kẹsì yìí ní ẹ wá sí ẹ wá wọ sọ́ọ̀sì yín wà ẹ lẹ́tọ̀ àti kí zori ẹ fọwọ́ pa bẹ́ẹ̀ asiri ẹ fọwọ́ pa mangribi ẹ fọwọ́ pa ìṣáì ẹ fọwọ́ pa tíyàn bá dáràn jẹnẹba ni o tíyàn bá dáràn jẹnẹba ẹ bá dáràn jẹnẹba ẹ bọ gbogbo ẹ lọlọ lè wẹ̀ yóò tún wá tún wọn padà ṣe òun náà ṣọ́ọ̀ṣì náà òun náà dáràn jẹnẹba. sọ kò dáràn jẹnẹba nítorí pé ẹ ti dáràn ìwẹ̀ èyí tó jẹ ẹbọ lẹ́yìn ẹbọ sí láti jẹ́sí pé níbẹ̀ lè kí ni o ká fún mi kárí ara wa omi gbúdọ̀ kí ẹ bá wa bọ́ sọ́ọ̀sì omi ò ní débi ẹsẹ̀ ìwé òsì pé ìwé òsì pé báwọn ìdíyẹsìn láfi ní ẹbọ báwọn. ẹni tí ń bẹ nílẹ̀ wíwùn ẹni tí ń bẹ nínú one day dá fún un tiẹ̀ one day ni yóò mú ọ̀la ìlà bí a ti sì bí wá ní ọjọ́ kan àtòwú rẹ̀. ẹni tó wá travel nǹkan ọjọ́ mélòó ọjọ́ mẹ́ta ni. ló lè wọ́ láti ọjọ́ mẹ́ta tí ò ní bọ̀ tí ò bá ti dáràn jẹ́ nọ́mbà. ọba tọ̀ yóò lọ tàbá náà ní kò sí stọ́ọ̀pù rẹ̀ ọba yàgbẹ́ yóò lọ tàbá kò sí stọ́ọ̀pù rẹ̀ ọba só yóò tún mi sí kò sí stọ́ọ̀pù rẹ̀ títí yẹn sì tí wọ́n bá dáràn jẹ́ nẹ́bà o yóò mọ bọ́ gbogbo nígbà tó dáràn jẹ́ nẹ́bà o láti lọ wẹ̀ bẹ́ẹ̀ tó wẹ̀ tán kọ́ o lè tún ìwọ̀ padà
yóò tún wọ padà. Allahu ta'ala wa alam. ọlọ́mọsàn wa dúpẹ́ fún yín wala la ilaha illallah. Haji Shakirullah láti Germany ìbéèrè yẹn ni àfọwọ́ Sheikh Zakariya ti dáhùn sí ọlọ́mọsàn wa san wọ́n ní ẹ̀san olóore wala la ilaha illallah. a máa múra àti lọlé àbí ọ̀nà yín jìn dáadáa ọlọ́mọsàn jáde kẹ́ ẹ wá jẹ́ ìbéèrè kan sí fún yín. ìbéèrè tá a béèrè láti kó tó di pé kọ́ọ̀lù wọlé ni pé ẹ bá fẹ́ kọ́ọ̀lù kọ́ọ̀lù wọlé báyìí o +237 234 +234 070 467 436 122 gbàtà wà jẹ́ Nàìjíríà àwọn kìnìún máa ń sọ̀rọ̀ pé lẹ́nu díẹ̀ +234 7067 436 122 inshallah kàmẹ́ pé kókò wọlé báyìí kí àfàà tó máa lọlé. question táwọn àfàà dáhùn tán before kọ́tẹ́ dáhùn question àfàà Shakiru Germany tá péré yìí òun ni Nawakidu al-Wudu'i abẹ́ ẹ̀kọ́ ni ẹ bá wọn question Nawakidu al-Wudu'i abẹ́ ẹ̀kọ́ ni tọ́yì ẹ wá jọ pé Nawakidu tayammum méjì sọ́rí ẹni gbogbo tí máa ba àlùwàlá oníyèpẹ̀ jẹ́. mo sọ pé gbogbo ẹ bá fẹ́ béèrè question náà ká máa kọ́ọ̀lù wa síwájú sí ẹ kọ́ọ̀lù sí nọ́mbà tí mo post síbi ẹ̀yìn mo send síbi messenger yẹn Sheikh Zakariya Nawakidu tayammum mi tí máa gbogbo tí máa bá àlùwàlá oníyèpẹ̀ ìjàlúwa lólómi jẹ́ bí iṣó bí ìgbẹ́ bí ìtọ̀ bí spam gẹ́gẹ́ náà tí máa ń dọ́mọ àti tí máa ń jáde nígbà tá a bá bóbẹ̀ ṣe fàájì tá a jọ ṣeré àti tí máa ń jáde láfítà gbà tá a bá tọ̀ tán àbí ẹ̀kọ́ ni àwọn ọ̀run yẹn ń kọ́ gangan máa ń sọ yẹn. Jazakumullahu khair. àwọn oorun náà máa ń bàjẹ́ asbabul nawaqidul wudu ìkíní pé asbabul nawaqidul wudu ní ìdààmú kíyà tí máa ń fa okùnfà tí máa ń bàjẹ́ àlájẹ́ ẹni tó sùn kàn kóun sùn. nọ́mbà tẹ́ pè sí náà +234 7067 436 122. ẹ fún láyè kí n dá ẹni tó sọ ìlú kí n kí n náà. èwo nu ṣé Ibrahim yìí Ọlábísí for women bẹ́ẹ̀ ni. ìdí ẹsẹ̀ ẹ fún láyè báyìí. yanni tí wọ́n ń gbé tí mo oorun tẹ́ rí wọn o òun ẹ̀kọ́ ní ba àlùwàlá jẹ́ ní máa ń ṣokùnfà tẹ́lẹ̀ àlùwàlá máa fi ń bàjẹ́ ni. oorun gangan kọ́ ló bá àlùwàlá jẹ́ ní máa ń ṣokùnfà ni. bíbáwo ni pé mo lè gbé kọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ ẹ má gbàgbé bí adé ṣe o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ẹ dákun ta ní bá a sọ̀rọ̀ láti ìlú wo. Ibrahim Ismail. ok Ọlábísí àbí. láti Amẹ́ríkà. sẹ́yìn ni Ọlábísí Ibrahim. mo fẹ́ ìbéèrè pé wọ́n ní àwọn ọ̀rọ̀ tí ń ṣe ìpàlẹ̀ fún ọmọ fẹ́jẹ̀ rẹ̀. náà ń gbọ́. náà. mo wá ìbéèrè mi pé tí èèyàn bá ti wọ ṣọ́ọ̀ṣì yẹn kọ́ńtẹ̀ tí ìjọ pé wá sí ká bá ti ṣe àlọ́ aláyẹ̀ká rẹ̀ wọ ṣọ́ọ̀ṣì sí. ó tì. ó ṣe kíni. ó ṣe kíni. tí yẹn bá ti wọ ṣọ́ọ̀ṣì tán tó ṣe kíni. ẹ mọ̀ wípé ọmọ máa fi omi pa orí ẹsẹ̀ ọmọ máa ti ṣe àlọ́ aláyẹ̀ lásìkò tí òun bá ṣe tó. ìbéèrè mi wá ní pé bí wọ́n ṣe wọ ṣọ́ọ̀ṣì yẹn ó wá lọ sí ó lọ ṣe ìgbọ̀nsẹ̀. ó wá ń ṣe òyìnbó ó yá omi pàtí ṣọ́ọ̀ṣì ní àpòmí ò pàtí. ó wá ń fi omi ápọ̀mọ́ láti wọ́n omi tí ó ṣàkíyèsí pé ìgbọ̀nsẹ̀ ìtọ̀lẹ́lẹ̀ ti bọ́ sí. ẹ̀gbin ti ta síbi ṣọ́ọ̀ṣì yẹn. ó máa ń ṣe ilé ẹ̀ tó sàlùwàlá ó kàn máa ń kàn ó rí pé ṣé ìgbọ̀n débẹ̀ àbí òbí bẹ̀ wọ́n tó ń fomi wọ́n ibẹ̀ ṣé tó bá wá ń ṣe yẹn tó fi ń kírun ṣé ó ní àgbàlá bí òun àgbàlá ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀. sọ ti tán àbí. ọlọ́wọ́ sọ yẹn sọ̀rọ̀ Haji Ibrahim láti Amẹ́ríkà àbí. Haji Ibrahim láti Amẹ́ríkà àbí. naam Sheikh Zakariya ṣe gbọ́ pẹ́sẹ̀ náà. bẹ́ẹ̀ ẹni tó lọ sàlùwàlá ọ ti sàlọ ọlẹ́tọ̀ àti fi ọwọ́ nu orí sọ́ọ̀sì rẹ̀ ó ti lẹ́tọ̀ mo ti yá àwọn tí máa bá wa bọ̀. bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ ohun tí wọ́n béèrè yìí ká dáhùn bí ṣé ẹni tó wà lọ tọ́lẹ́ẹ̀tì tó ní wá ta sí tí ìtọ̀ wá ta sí sọ́ọ̀sì rẹ̀ àbídẹ́ béèrè kan mọ̀ náà kí láti ṣe. sallallahu alaihi wasallam ó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ láyà náà ìbínú àlẹ́ nígbà tí anabi sallallahu alaihi wasallam ń lọ pẹ̀lú Mughiratu bunu Sha'ba náà. anabi ń lọ ó tẹ̀lé Mughira tẹ̀lé anabi fẹ́ lọ gbọ̀nsẹ̀
Okay. Àtàwọn níbi àgbèsè tán báyìí dé ànábì wa fẹ́ ṣe àlùwàlá ànábì wa kó tó di pé bẹ́ẹ̀ ṣe sàlùwàlá o ààyè ibi tí nǹkan ta sí ń di ara ó ní láti fún mi lánàá náà wọ́n fi ń gbọ́n báyìí dé báyìí tí wọ́n ti lẹ́yìn rẹ̀ ó sàlùwàlá rẹ̀ báyìí dé ó sì pa òkè ẹsẹ̀ rẹ̀ wọ́n sì pé bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan o ẹ fi omi gbọ́n eré àbí tí nǹkan bá tán sí lára yín o sàlámù aláìkùm kẹsì máa bá ṣáà níyàn lọ. gẹ́gẹ́ bá a ní sìn gbé àyùsí wá nìyẹn. ok bí èèyàn ti wá nù ẹ ti dá ẹni níbi ìkan tẹ fẹ́ dáwọn lẹ́ẹ̀kan. now ìbéèrè tí ẹnìkan ń béèrè. ẹni tí ọba fẹ́ níbèrè kó pè wá wọlé sí nọ́mbà yìí +2347067436122 nọ́mbà tẹ́ pèsè níwájú. wọ́n ní ǹjẹ́ ṣé túláàsì ní fóbìnrin kó tú orí rẹ̀ nígbà fẹ́ jẹ́ nọ́mbà. bẹ́ẹ̀ni. àrùn ṣẹ̀yà ògbé túláàsì wa kó mi sáà ti débi ìsàlẹ̀ ẹrun rẹ̀ ìṣẹ̀lẹ̀ àgbéwá. obìnrin fún wúrà tó bí ẹ̀ka yẹn bẹ́ẹ̀ni. obìnrin o kó try kó mi débi ìsàlẹ̀ ẹrun rẹ̀ bí bá débi ìsàlẹ̀ ẹrun rẹ̀ sàlámù aláìkùm. tí ọ̀bọ̀ á débi ìsàlẹ̀ ẹrun rẹ̀ jẹ́ nẹ́bà tó rí òpè gbogbo rẹ̀ débẹ̀. ní ìṣẹ̀yà òfin kò pọn alákẹ́ tó rí ṣùgbọ́n ẹ make sure pé ìsàlẹ̀ ẹrun yín kọ̀ wò ibi skin orí ẹ̀ òní ní láti ṣe kí òní láti dé débẹ̀ ọ̀kadì ẹ̀. tí wọ́n kì í ṣe pé oorun la ń fẹ́ kó mi ọkàn. kí irun kọ́ la fẹ́ ká irun kọ́ irun. ẹni tó bá fi rọ́bà múrun tó bá fi rọ́bà dirun onírun wà tó máa ń dùn. ẹni tí ó fi rọ́bà dirun ṣẹ̀yà ọ̀nà mi kò tù. ṣẹ̀yà ìsìlámù ló tù. gbogbo mi sáà ti débi ìsàlẹ̀ ẹrun rẹ̀. nítorí kàn wá táwọn after ni kó. kó débi ṣọ́ kó débi ibi skin orí flesh yẹn títí yẹn sì kó débẹ̀. nbẹ ti jẹ nọ́mbà kan gan jẹ nọ́mbà òtítì ẹ kò ní ayédèrú ọtútì ẹ. ok ló wá di pé orun ò lè dé ibìsà irun rẹ̀ lórí tó di òun lọ́mọ tó rí sórí ní sẹ̀ríà kò tù torí tí orun ò bá ti kárí orun rẹ̀ ọ̀kọ̀wé náà. tẹ́ni ẹ̀kan tó sọ̀rọ̀ wá pé òun lọ tọ́lẹ́tì kí ni wá gbìmọ̀ sí nínú sẹ̀ríà tó wọn bá tó bá fẹ́ fọ ẹ̀gbìn láti fọ ìkọ́ àlọ́ ọ̀sẹ̀. láti kọ́ ni kíyàn. tá a bá ti fomi rẹ tá a bá ti fún eré àbí tó bá dà sí sàlámù aláìkùm tá a rí pé àpẹẹrẹ omi kí ni ti kú mẹ́rin nìyẹn. ìsìnkú káṣí ní káṣí àwọ̀sẹ̀. ká fi ọṣẹ fọ kẹ́gbin tó kù nínú ọ̀nà yé bá nísìn mo dára bá lè fẹ́ ọṣẹ fọ wò ṣùgbọ́n tá a bá ti fomi rẹ tá a bá ti fún tá a rí àpẹẹrẹ omi kí ni ti kú mẹ́rin ìdòwò mẹ́kan sí kí ni àwọn ti sáà nínú ìlànà ọlọmọsàbà dúpẹ́ fún yín question kan tó wà kù fún fẹ́ ká béèrè káfí wa kà ń lẹ̀ àfẹnẹ́bá tó pè wọlé tá a dáhùn question àbẹ́ kù mo gbé ìwọ̀n aago ọlọmọsàbà dúpẹ́ fún yín ọlọmọsàbà yín lẹ́sìn lórí ẹlẹ́dẹ̀kúrẹ́ àdúgbàjọ olówólẹ́ máa ń ṣe àlàbùlà nígbà tẹ́ pè wọlé +2347067436122 nígbà tẹ́ pè wọlé ní sinmi inshallah ẹja fi question yẹn kù ẹ̀yà kan ẹja fi gbà ńlẹ̀ pé má yẹlẹ àsìbáàbù ìmọ̀bíyà ní tayammumi àwọn àbí kékeré sọ pé àwọn sábà àbẹ́ àpẹẹrẹ sọ́ọ̀lẹ̀ kan abẹ́ẹ̀kọ́ ni èso yìí hùn ẹ jẹ́ wá béèrè pé kí ló sọ ìsìn kan bẹ tó bí táyà mọ́mọ́ ní ìsìlámù. ibi sẹ́rí pé kí ló bí. ẹ̀sìn tá à ń sìn náà a máa rí sábà bí wà ní lọ́nà ìdìbò ní sábà bí. máa sọ kánà ibi ṣe nǹkan à nílò wà lára. ìgbọ́n sábà bí táyà mọ́mọ́. ìgbé sábà bí ẹ pọ̀ gan. ádámù jùdìl mọ́ sábà bí kan. nígbà táwọn sábẹ́ travel tẹ́lá gbàgbé nígbà tí wọ́n travel lójú ogun tí wọ́n la ṣe tí ò sómi níwá nísìn tí ọ̀kan náà àwọn sọ̀rọ̀ wa ni ó sì ní jẹ́ nẹ́bàlá kí ni ká wá ṣe níwá nísìn ànábì wa ni kí ló tó kírun pẹ̀lú wa ó ní ẹ̀yìn jẹ̀nẹ́bùt ọwọ́ jẹ̀nẹ́bùt ní jẹ̀nẹ́bàlá afala yakfika at-tayammum tayammum sorry la yakfika at-tayammum kò tó ẹ̀ náà kò sí tayammum ó sì kọ́ àwọn ìsítẹ́ àmọ́ ọ̀kan bẹ ni pé kò ànábì tẹ̀lé wọn lógún yẹn bàtà wọn adé wọn ní òun bàtà wọn ní lógún sábẹ́ sùn ní jẹ́ náà bàtà kò yọrùn kí wọn bẹ́ sàlùwàlà òun ò ní agbára ìsàlùwàlà àlíyà lè rọ́ọ̀sọ̀tún ọ̀dàtàyà mọ́ ǹjẹ́ ló sọ wà fún un ọ̀sàbí kò sí sọ fún ọ o gbúdọ̀ ọ̀tà lọ lólómi ní ọ̀sà lólómi ní ó sàlábà ẹ̀dí wa kù àbẹ̀ni kọ̀tàlú kọ̀tàlákùmọ̀ lọ ẹ̀fà ọlọ́run pa ẹ̀yìn ló bí ànábì gẹ̀gà ìgbà tẹ́ ẹ̀ mọ̀ pé ẹ̀ mọ̀ ní ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ti béèrè wọ́n ti pé kọ̀tàlákùmọ̀ lọ ẹ̀ sì pa gbọ́dọ̀ pọ́ lọ́wọ́ pa àwọn náà ànábì bínú gan gbà
ọ̀rọ̀ ẹ̀sìn ìbéèrè ni ìmọ̀lọ́lá dín ní ọgbọ̀n ògbìn bẹ́ẹ̀ ǹjẹ́ bá ń sìn wípé kí ni ọlọ́run sì wá ní ẹ̀sìn tá à ń sìn ẹ̀sìn tó rọrùn ni ǹjẹ́ bá ń sìn tó bá ti rómi àtàyà ànábì náà tó bá ti rómi sìtẹ́yà mọ́ tó bá rómi lágbára rẹ̀ bá gbé sìtẹ́yà mọ́ ǹjẹ́ bá ń sìn aláàyè ń sàábà ní sìtẹ́yà tó wáyé wà ànábì náà sí ǹjẹ́ bá ń sìn Àìṣà náà sí àtàwọn ṣùgbọ́n mi ti púpọ̀ tí yá Yorùbá wá láti máa da orúkọ ní ibi ìṣá. ọlọ́mọsàbà dúpẹ́ fún yín ọlọ́mọsàbà san yín ní ẹ̀san olóore question kan ti wá tójú kìíní bàbá yín náà rí àwọn tí wọ́n wà láwùsáìdì lọ́hùn tó jẹ́ sí pé gbásùkò òun wọ́n bá tó inú mọ́tò ní ma ti bá wọn ní bọ́ọ̀sì àbọ̀nkọ́ ni tó yẹ pé wọ́n láwọn kì í 7,000 àbí kí láwọn kì í yẹn wọ́n náà wà nínú ọkọ̀ wọn ò sì lè sàlù alá olómi abẹ́ẹ̀kọ́ ni bó wọn sàlẹ̀ táyà mọ́mọ́ mọ́tò. ṣé gbogbo kí ni ẹ̀ṣẹ̀ ò rí àgbè wa náà nítorí wa yìí ò rí ìpínlẹ̀ ok láwàsí lábàṣàdéyà ọ̀sàlábì níyà olùkíni láìsí lásán asán láyé sí èpè láìsí ìpè pé ibi mo fẹ́ kírun ìsìlámù sì ti kó abá àti kírun tinú mọ́tò abẹ́ẹ̀kọ́ ni ọkọ̀ abá àti tinú bàálù àwọn ìgbà ń máa ní àrùgìrì bàálù àrùgìrì mọ́tò àsìkò ló sì tó ọ lẹ́jọ́ tó fẹ́ rò kó máa sọ báyìí náà mọ̀ síbẹ̀ náà sàràlá rẹ̀ bẹ́ẹ̀. aláàjì kí ló kọ àbáyé tí ń jẹ́ bákàì musa fáwù tó jí kọ́ṣà àbí kọ́ṣà wọn kọ́ wọn kọ́ṣà yìí mo ti bèrè wọn o àmọ́ gbé tẹ̀ bá ń pè mo fẹ́ kẹ́ máa pè ẹ fẹ́ bèrè kọ́ṣà mo fẹ́ kẹ́ máa pè wọlé. síbáyìí sàlámù alaykum kírun rẹ̀ bẹ́ẹ̀ náà tó wà náà bó jókòó ní mọ̀ kí bó dúró ní títí kò sí sọ pé àsìkò wà lọ́wọ́ mi lọ́wọ́ ni ṣé àgbẹ̀ wa láìla ìlànà ibi tó bá ti wà ti mọ̀ kí ibi tó bá ti bá ààrẹ wọ́n ti mọ̀ kí báyìí ń ba lórí bẹ́ẹ̀dì ààrẹ ìyẹn gbọ́dọ̀ máa kí náà lórí bẹ́ẹ̀dì àìsàn ó gbọ́dọ̀ máa kí o. Allahu akbar kabira la kabira siwahu ọ̀rọ̀ wọn la gbọ́ yìí ọ̀rọ̀ tàyà mọ̀mọ́ la gbọ́ yìí ọlọ́mọsàbà dúpẹ́ fún àfọwà Sheikh Zakariya Salahuddin Abdulsalam ọlọ́mọsàbà sàlẹ̀kùn mímọ̀ fẹ́yìn náà wala hawla wala quwwata illa billah ètò yẹn tó wà ní àgbóyè ẹ̀sìn Islam lẹ́yìn tí máa wá sí ojú ìdínà wa àti tí ìgbọ́ wa ní gbogbo alẹ́ ẹjọ́ Jímà ní Nàìjíríà níyà ní jálẹ̀ o ń jẹ́ ìrọ̀lẹ́ lọ́dọ̀ àwọn míì báyìí o ń jẹ́ after asri báyìí after zori báyìí lọ́dọ̀ àwọn míì báyìí tá a mọ̀ tí ń máa ṣe déédéé aago 8 sago 9 Nàìjíríà PM inshallah àfi bọ́lọ̀ bá níṣòro kankan bá dí ọ lọ́wọ́ bó ṣe rọra dí ọ lọ́wọ́ lónìí kẹ́rẹ̀ àfi wọ́n fi pẹ́ bẹ́ẹ̀rẹ̀ díẹ̀ ọlọ́mọṣàbà gbàdúrà wa bàbá wa wá délégún ká ṣàdúrà gbogbo wa náà ká fọbalẹ̀ gbọ́ ìjókòó yìí program wa yìí nídìí ìrànlọ́wọ́ náà lọ́wọ́ tá a nídìí ni pé a nídìí àwọn system mo ti rí ọlọ́run bá kan tí yẹn bá mi sọ̀rọ̀ nínú àwọn olùrànlọ́wọ́ wa ọlọ́run bá láàánú kó dákun kó jọ jàre kó má pa àlẹ́ yìí mọ́ láìláì wọ́n tó àwọn tí ní ìtọ́lọ́run bá lágbára bá ká ń bẹ̀ náà láìpẹ́ láì jìnnà yìí àwọn ó sì ń kankan fún wa a nídìí kámẹ́rà ìṣẹ́ra àwọn kámẹ́rà náà máa ń gbé gbèjì báyìí tí yẹn máa ń ṣe wọ́n máa ń lẹ̀ mọ́ ara system báyìí a nídìí system a nídìí máìkì rẹ̀ a nídìí àwọn mixer kankan báyìí a nídìí iná rẹ̀ yàtọ̀ sí irú náà tàgbé kalẹ̀ yìí náà ti máa ń sèyàn léṣe lójú ni kódà Ọlọ́run tó lọ́ bẹ̀yìn láàmú ni àwọn mímbà báyìí ní ọkọ̀ máa ṣe báyìí pé àfa sẹ́ni máa ń pa náà báyìí àwọn ìwé yẹn látàrọ̀ rẹ̀ pé ẹ̀yìn ọ̀wọ́ rì sẹ́ni sẹ́ni irú náà yìí yàn gbọdọ̀ lópin ọlọ́mọgbà lójú jẹ́ bẹ́ẹ̀ sì àwọn akásìgbà tọ́lọ́run ti sàánú tá máa ń rẹ̀sìn lọ́wọ́ bí ẹ bá fẹ́ ràn Ọlọ́run lọ́wọ́ lára prógámù wa yìí Ọlọ́run wọn àwọn náà lọ́wọ́ ayé rẹ̀ yọ ọ́ lẹ̀ o ẹ̀rọ Ọlọ́run bá náà kọ́ lọ́sàbà ń kún lọ́wọ́ bákan náà àwọn akáfẹ́ àwọn lẹ̀ àwọn Sheikh Zakariya bí àwọn afá tá à ń gbé wá yìí ọ̀nà tí ń jìnà dáadáa lónìí ọ̀nà yìí jìn gidigidi gan tẹ̀tí wá kọ́dà ń ta àkọ́kọ́ jọ sọ́ngbà tó kó dínà ni pé ọ̀nà méjì ń bò ní kíkẹ́ ní ìkórè tè yá wa bẹ́ẹ̀ bá wọ́n báyìí ní kẹ̀kẹ́ tá a fẹ́ fún yín àwọn ẹ̀rọ Ọlọ́run bá kan wá ní àáfà ẹ̀yà kóra wa jọ ká sì máa ṣe báwọn pé nǹkan tá a máa fún àwọn afá wa tá a bá gbé wá ó máa jẹ́ owó orí ẹ má bínú ẹ̀dá kò tó lọ lọ́hùn ẹ bá wa gbà á bẹ́ẹ̀ gbogbo àbọ̀ sọ̀kan lọ́ba ká ni bó ṣe tí lọ́ba tó ń ṣe mú ń lé ẹ bá délé pẹ̀lú ìyá Muhammad ẹ ṣeun jẹ ìyá Muhammad ọlọ́wọ́ fà bárkà sí ẹ̀rọ ọlọ́wọ́ bá kan ẹjọ́ gbogbo ẹ̀rọ sí yẹ ẹjọ́ lọ bẹ̀rẹ̀ àtúnṣe tó ní àmójíṣẹ́ yín o ẹgbọ́dọ̀ bàbá yẹn bá lọ́ba ọlọ́wọ́ bá san yín ní ẹ̀sán olùbàbá yín lára àwọn èèyàn dáadáa lọ́nà wọlé o ọlọ́wọ́ gbàdúrà yín Al-Qur'an níwájú ọlọ́run ọ̀là masha Allah ajá yìí lára ẹ̀ máa nígbà tá a múra tá a jáde ní ẹ̀wọ̀lé nù
bàbá yìí ń bá yín sọ̀rọ̀ náà ń bá yín sọ̀rọ̀ ajá ìlara ọlọ́wọ́ di ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ inṣàlá ìgbà yín sọ̀rọ̀ inṣàlá bá ti gba program tán nísìnyí pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá ẹ̀yin náà ń bẹ́nu wọn kàyín ní bá ti kàyín jẹ gbọ́ inṣàlá ń jẹ gbọ́ inṣàlá ń jẹ gbọ́ ọlọ́run ó gbàdúrà wa ọlọ́run inṣàlá kàyín ní rọ́stà ni àwọn tí wọ́n ń ṣètò kí ní yájú zakari yá wọ́n bá ti kàyín ọgbẹ́ agbájá o ẹ̀yin lọ́kàn lọ́sẹ̀ yìí o ẹ̀yin mo fẹ́ kẹ́ gbé ẹ̀yin polówó lórí program yìí kí wọ́n ti gbé kí ní o àwọn kan wọ́n dúró lọ́wọ́ fún rọ́dọ̀tì làbúrọ̀dì tí mo sọ fún wọn gbàgbọ́ fẹ́ bẹ̀rẹ̀ program yìí pé a fẹ́ bẹ̀rẹ̀ program kan báyìí àmọ́ wọ́n fẹ́ ká ṣe bí ọ̀sẹ̀ méjì kọ́dà yìí májèlé aláta ń sọ̀rọ̀ nísìnyí yìí sọ fún wa pé ó ti bẹ̀rẹ̀ because ẹni tó bẹ̀rẹ̀ ń jẹ ìjọ kan ní àfa ẹ̀jẹ̀ mi ó bẹ̀rẹ̀ náà ẹni tó ṣètò jíjẹ ìjọ náà ló ṣètò tó ní májèlé aláta ń gbọ́ náà ní ń sọ gbogbo ayé ń gbọ́ nù bí mo ti ṣètò rẹ̀ ni pé bí ọ̀nà bá níyàn náà báyìí wọ́n náà bá fẹ́ ṣerú ẹ̀ o ọ̀sẹ̀ méjì mo fẹ́ kíyàn máa gbé ẹ bá gbé tọ̀sẹ̀ yìí yóò gbé tọ̀sẹ̀ tí ń bọ̀ náà irú ẹni tó gbé ti jẹ ẹjọ́ nísìnyí wọn náà ló gbé tòní tó bá gbé ayé àìlára ẹ̀lẹ́gbẹ́jọ́ mẹ́jọ àtijọ́ mẹ́ẹ̀ẹ́dógún bá ti sẹ́ńdẹ̀ sí ọba nísìnyí àwọn kan ṣètò rẹ̀ fún àwọn afá kò nítorí mú ọ̀sẹ̀ méjì yẹn ni pé ọlá ayé àìlára ó ti máa rojọ́ ìyàtọ̀ nígbà bá tó fẹ́ràn o nítorí ọ̀sẹ̀ méjì ni pé kò fi ní di pé níjò lẹ pè mí ṣẹ́gbẹ́ nísìnyí níjò lẹ pè mí that's why tó jẹ́ ara sí báyìí ajá lára tó ti jẹ́ ojú tìmí fún ikú ọlọ́wọ́ gbàdúrà yín ọlọ́mọṣẹ́ Haji Zakaria gbogbo tí ń jẹ́ àwọn olùrànlọ́wọ́ ẹ̀sìn lára wa ẹ bá ń ṣàdúrà fún mi ṣàṣàmì pé olóyè ìdánsẹ́ fún wa yín sọ̀tàn pé tí máa ń jẹ́ kí ọ̀rọ̀ tó ń nọ́mà náà ọ̀nà yìí jì dáadáa sọ́nísìnyí nọ́mà àkápá kí a san sọ́nísìnyí àmọ́ ẹ̀ mọ̀ pé tọ̀ bí a kàn gbọ́dọ̀ máa lágbára mọ́ ìbéèrè tí a tún béèrè Alhaji Bakayi inshallah by next week lẹ́yìn wọn máa jẹ́ nàbí ẹ̀kọ́ ni ìṣe ní ìmá ọjọ́ ti lọ mo fẹ́ ká fọ́ ṣàdúrà fún wa ni inshallah. alhamdulilayi rabbil alamin. sallallahu alaihi wasallam. ọlọ́run tó ṣe fúgàmù nírọ̀rùn tó ṣe nírọ̀rùn dáadáa. alhamdulilayi. bí àfàṣe ọ̀gbọ́n. alhamdulilayi. náà kó sáré kó ládàá lọ́wọ́. ó sì mọ́ tó ń ládàá. àmín. èyí tó lọ́n fi sábàbí oríire sí tó lọ́n fi ṣe ìjòkó rí sábàbí oríire fún ẹ̀yin olùrànlọ́wọ́ prógámù náà lọ́n yẹ ká wọn àbúrò. àmín. yàrá ká wọn àbúrò. ká wọn àbúrò. ntẹ náà lọ́n kò fi pọ̀ lọ́pọ̀. ntẹ náà kò fi pọ̀ lọ́pọ̀. lọ́n sì ń jẹ́ kẹ́ra burú. lọ́n kò sí ọ̀rọ̀ yín ní àríkọ̀sí ni. ó jẹ́ káyé máa kọ́ sí lórí dáadáa. ó sì láti kọ́gbọ́n wọn. ó sì láti kọ́gbọ́n wọn. lọ́n jẹ́ wa lè tẹ̀lé tá a bá ń. Masha Allah ẹ tó àdúrà wọn sí. ọlọ́run jẹ́ lè tẹ̀lé tá a bá ń tẹ́ àti sọ. gbogbo ń tà ń sọ ń pẹ̀ sí ọlọ́run jẹ́ ẹ lè máa lò ó káì. mo gbádùn ẹ bàbá ẹgẹ tiẹ̀ tí ẹ máa ń tábà mi dáadáa mo sọ fún ọlọ́run mọ́tà tẹ́wọ́ gbà lọ́wọ́ wa kó gbà àti àrí Ibrahim sọlá tó parí káàbà àti ìsìnàrí lọ bá ń takọ́ balẹ̀ nínú Allah tí o bá gbàdá bẹ́ẹ̀ mú. láìla tó sì rí iṣẹ́ ọba ní ìgbáńkọ́ lọ́mọ́sá sọ wà ń bẹ̀. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin rahman rahim maliki yawmi din iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim amin. Haji Zakaria àdúrà bùkún tẹ̀sí ẹ̀ bá ń sọ̀rọ̀ fún Nàìjíríà latest Islamic lectures péjì tá à ń lò yí àwọn náà ni ilé-iṣẹ́ náà kọ́ lọ́mọ́sá bá ń gbòòrò rẹ̀ wọ́n tó tọ́lọ́ lára àwọn afá bí afá ẹ máa yọ falala ìlú ẹ̀ rí níbi péjì yìí bó bá ṣe wù yín ẹ má pè mí má ẹ máa bẹ́tò sọ kọ́dà máa Nàìjíríà sọ pé gbogbo ń tẹ́ ẹ lẹ́yìn báyìí ká lóun bá lágbàá ẹ̀ ni wàláhì ìjà mi sọ bẹ́ẹ̀ fún mi kò ju tó ń wà kó gbé àfún yín lọ ni lọ pé kọ́kà máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀ yín kẹ́ máa lò mọ̀ nígbà tẹ̀ lágbára náà àwọn míì náà bẹ̀tàn lè ṣe é bàbá fáyáyé wọ́n sì ṣe Ọlọ́run lára wa ẹ bá ṣàdúrà fáwọn náà. Ọlọ́run wọn bẹ̀rẹ̀ kọ ní mayin Nàìjíríà Haji Jamiu náà Jamiu wọn kò sọ̀rọ̀ yín lọ́la àmọ́ insha Allah mọ fa iṣẹ́ yìí lẹ́yìn tó yẹ pé gàdé nítorí pé gàdé lọ́n jẹ gàdé kó wọn gbẹ̀sì náà wọn sinmi fa. bisimilahi rahman rahim alhamdulilayi rahman rahim maliki yawmi din iyyaka na'budu wa iyyaka nasta'in siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim àmín. tó bàbá wa lọ́mọ sábà dúpẹ́ fún yín o olúwa bá san yín ní ẹ̀san olórí o àlékún àánú Ọlọ́run àlékún gbàdá bá ṣe fún yín o wala ma sha Allahu la quwwata àbú Ọlọ́run ọlọ́njọ́ jẹ́ tí
ìfàyàbalẹ̀ ọlọ́run bá ṣe fún yín ìyọ́nú ọlọ́run ojú gbogbo nǹkan ọlọ́run bá ṣe fún yín lọ́la gbogbo tó bá tara jẹ́ náà jáde wọ́n la bẹ́yìn tí ń jẹ́dùnú fún àwọn àgbàlagbà ọlọ́run dákun jẹ́ wọ́n máa jẹ́dùnú fún yín màmá tí wọ́n bí wọ́n ti wà lọ́dọ̀ ọlọ́run bàbá náà ti wà lọ́dọ̀ ọlọ́run bàbá ń bẹ Allahu Akbar ọlọ́run jẹ́ àrí bàbá pé tí màmá sojú mi gbà tí wọ́n kú ọlọ́run mọ́sàbà yóò sí màmá lábẹ́ ilé iná ọlọ́run bá gbé àwọn àti gbà pọ́ lọ́wọ́ gbé àwọn ọlọ́run wa ní àìwọ́ ọmọ rẹ òun ní ń dájọ́ rẹ̀ sí yìí ládọ́nù wa jẹ́ tìyá inú ìyá ọmọ wa dùn pé àmọ́ dúpẹ́ tó màmí lọlé kéwù ọlọ́run bá san wọlé mọ́fì ládàá dùn wọ́n o bàbá tá ń bẹ iná ọlọ́run dàpọ̀ jí wọ́n pẹ́ fún wa olú àláfíà àti àgbàlẹ̀ ìyàwó àtàwọn ọmọ bàbá sí wọn o àfi tí yín náà bẹ̀rẹ̀ gbogbo àwọn tára ní pátá náà àwọn mùsùlùmí jákèjádò ẹ̀ máa ń ṣẹ̀dẹ̀kùn fún wọn gbogbo àwọn tó ń sunkún ìwé ìgbèlú bá fi lé wọn lọ́wọ́ tí ń sunkún ọmọ bá rẹ̀ wọ́n lẹ́kún tí ń sunkún aya bá rẹ̀ wọ́n lẹ́kún tí ń sunkún ilé bá rẹ̀ wọ́n lẹ́kún tí ń sunkún gbogbo bùkátà àwọn àjọyọ̀ mọ́sá rẹ̀ wọ́n lẹ́kún gbogbo àwọn onírànjú mọ́sá dágbére bùwá o wala ma sha Allahu la quwwata wala ma sha Allahu la quwwata illa ma sha Allahu la quwwata. We want to know how time the lecture in a month. Irọ́ ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni o alẹ́kọ̀ọ́ ni ọ̀sẹ̀ọ̀sẹ̀ ni o dédé táìmù tẹ́ ń wò yìí náà ni gbàjọ́ mẹ́jọ tó bá ti tó kan bíi 8 ẹ lè béèrè 8 Nigeria time ẹ lọ béèrè 8 Nigeria time ẹ lọ lè béèrè 8 Nigeria time inshallah táìmù tá a máa bẹ̀rẹ̀ nu bí ẹ bá rí wa ní 8 ẹ bá fi rí 8:10 sí 15 ẹ pàdé wa lórí péjì tẹ́ ti ń bọ̀ wá yìí náà lẹ́tì máa pàdé wa inshallah ní gbogbo ọjọ́ Jímọ̀ dédé ọjọ́ tẹ́ ń bọ̀ wá yìí bẹ́ẹ̀ ti máa bọ̀ wá náà ní ọ̀rọ̀ mọ́sá yọ̀nù sí wa fún èsì fún aláàjì wa mọ́sàfáwò àbẹ́ẹ̀kọ́ ni mọ́sàfáwò tún jí àwọn ọgbàdúrà wa wala ma sha Allahu la quwwata Allahumma hadina fi man hadayt wa afina fi man afayt wa tawallana fi man tawallayt qina sharra ma qadayt fa innaka taqdi wa la yuqda alayka hasbunallahu wa ni'mal wakeel tasawna billahi alladhi la ilaha illa huwa ilahana wa ilaha kulli shay'in واعتصمنا بربنا رب كل شيء وتوكلنا على الحي الذي لا يموت واستدفعنا الشر بلا حول ولا قوة إلا بالله حسبنا الله ونعم الوكيل حسبنا ربنا العباد اسمنا خالقنا خالق اسمنا رزاقنا رزقك حول الذي وحسب كل شيء من الله وكفى سمع الله من دعا ليس وراء الله مرمى اسمنا الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.